Idà ni ohun àfẹsọ̀mú láíláí kò lè bàjẹ́. Ohun àfàgbára kákámú ló ní ní lára. Idà ni idà ni ṣé yẹ tó ẹ mo rí máa gún gbogbo orí ẹ tí máa gún gbogbo ojú ẹ tí máa yọ gbogbo ojú ẹ sọ́tọ̀ọ̀tọ̀ then you will explain to me that road text yẹ kan sọ fún ẹ wípé good morning there. I need an explanation. Explain to me. Tọ́pẹ́ gbà mí lójú látọjú oorun. Gbà mí ṣé question tí mo bí ẹ nìyẹn pẹ̀lú yóò máa mọ mi ọmọ kan tó ń ṣẹlẹ̀ báyìí ọmọ orí plan tí mo ní fún ẹ̀kẹ́ sórí by the time I am through with you òróró gbígbóná ni màá dà lé orí ẹ̀ then ò ní cost láti máa bí mi ní stupid question tó ń bí mi ponu. Tọ́pẹ́. You can see I'm set for work. Where's my phone? Ẹ má bínú sá. Ọkọ mi. Ẹjọ́ mo bọ̀ ṣe kọ́. Ṣé tó bá ní kéèyàn máa fọwọ́ kùn bẹ̀rẹ̀? Tọ́pẹ́ tí wàá fẹ́ máa tọ́ bọ̀ mí lẹ́nu báyìí. Mọ mẹ̀mẹ̀. Orí mẹ̀mẹ̀. Oyin mọ mẹ̀mẹ̀. Ṣé orí tó ń ṣe yìí? Mo yí bẹ́ẹ̀ tún ayé ẹ̀ ṣe pẹ̀lẹ́ kò yí. Mo yí bẹ́ẹ̀ ṣe ló ní kékeré ni. Ó wọ̀ pé kó máa ń jẹ́ kéèyàn fa ẹ̀yìn. Èyí tí mo ń ṣe ìmọ̀ yìí ń ṣàrú ẹ̀ ni. Ṣé orí òṣì àti ìrànú ẹ fine boy wọ́n tẹ fine boy àbí? Bíbí máa dán ọ̀gá ó sì gbọ̀lẹ̀. Gbogbo àwọn tó gba gbogbo àwọn tó wà gbòòrò wọ́n kú lẹ̀ lórí àbí? Gbogbo àwọn tó ń di ẹ̀ lórí Instagram tó ń di ẹ̀ lórí ọ̀kadà I love you torí tọrù. Tó bá wọ́n ní máa ìdí ẹ̀ máa kú máa ìdí ẹ̀ máa ìgídé kọ̀kìnì kan ṣùgbọ́n èyí tẹ̀ tí bá ṣe tán pẹ̀lú ẹ̀ tí bá gbá àsìdì sí ẹ lójú tí gbogbo ojú rẹ̀ máa bàjẹ́ tó máa jẹrà tó di àwọn owó tó jẹrà mọ́ ọrùn tí wọ́n ṣe rí mọ́ wọ́n padà lẹ́yìn ẹ̀ ìwọ kó fún ara ẹ̀ ọ̀ ní mọ̀ bó ṣe máa dájú máa fọ́ọ̀nù pé fọ́ọ̀nù rẹ̀ ò fẹ́ dí ẹ̀mí ọkọ I love you ó ní wọ́n ṣe mọ́ ìwọ wèrè lórí burúkú yìí wèrè ṣé mo fẹ́ kí sọ fún ẹ lọ change aṣọ ẹ kí ni mo rí lọ change aṣọ ẹ tí bá ṣetán pẹ̀lú ẹ acid máa mi fi bá títí gbogbo ayé ẹ̀gẹ́ ìgbà yẹn wà gbọ́rọ̀ ó lè pè é lámú. Daddy, you're help myself. Honey. Ṣé èèyàn kan ya aṣọ mọ́ ìyá yín náà? Ẹ mú ní ṣe àárín èèyàn kan tó ya aṣọ mọ́ ìyá yín náà. Èwo ni hẹ́n tó ń ṣe? Sọ fún mi kí ni túmọ̀ hẹ́n tó ń ṣe? Èwo ni túmọ̀ ilé tó wọ̀ yìí? Inú wọn ní dinner party tí mo sọ fún ẹ pé ara ibi iṣẹ́ mi organize. Òun ni mo múra fún. Òun ló gbọ́dọ̀ ṣe bí wèrè lọ́bẹ̀. Oh, aṣọ dinner nìyẹn. Dinner dress ni mo wọ̀. Jọ aṣọ téèyàn bá ń ṣòṣì náà ṣó wà. No, aṣọ téèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa practice orí burúkú ṣó wà. Or what are you telling me? Òun wọṣọ dinner party, aṣọ dinner ló wọ̀, òun ló fi sí gbogbo ara lẹ̀ báyìí. Òun ni mo fi ń wo gbogbo ọyàn ẹ̀ tà yìí. Ó ní kò sóyàn mi ń ta, kò sóyàn mi ń ta tó. Ojú mi fọ́ ni, ojú ń dùn mí ni mi ò rọ́yàn, ṣébò rè, mi ò rọ́yàn, ṣébò yẹn rè. Àbí kí ni mo wọ̀ tà yìí? Ó ní
Or what are you telling me? Dinner dress ni mo wọ̀. Ìwọ ni kò listen, kò try láti understand nǹkan tí mo ń sọ fún ẹ. Ó wọṣọ sí gbogbo ara lẹ̀ báyìí. Ó ṣe kúkú bọ́ṣọ kúkú jẹ́ pé bra nìkan ló kù. Ìyàwó lé tó lálùbáríkà tó fẹ́ káńgẹ́lì gidi máa tẹ̀lé òun kò yẹ kó máa wọrú aṣọ yìí. Ó tí mo sọ fún ẹ nìyẹn. Will you go inside now? Kò bọ́ ògbélé dànù and go put on ìró àti bùbá. Ìró àti bùbá. Yes. Fún dinner. Oh, ìwọ ló máa ṣaṣọ tó ń wọ̀ lọ sí dinner fún mi. Ó wọ̀ ìró àti bùbá dé dinner wọ́n lé ẹ padà. Sọ fún mi. Jọ owó gbárí yẹ̀dẹ̀ dinner wọ́n lé ẹ padà. Owó dàsíkì dé dinner wọ́n lé ẹ padà. But daddy, ẹ má bínú sir. Aṣọ tí mommy wọ̀ yẹn ó look nice lọ́rùn wọn sir. No, stop that. Gba etí ẹ. Tó bá tún sọ máa gba etí ẹ. Ó look ten then mọ́ mi jọ. Òun wọ yàn yẹ ẹ. Ó look nice pé òun rọ́yàn yẹ ẹ ta. Àbí kí ló sọ fún mi? Bí pé tí bá sọ ní ẹ̀kan sí. Tí bá sọ ní ẹ̀kan sí wàá kan àbùkù bí tó wà ẹ. Mo ti gbọ́ jẹ́ lọ́bọ̀. Ẹ wòran. Ẹ wò kan. Ó ṣèdí bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ ránù. Ló ń lọ dínà kọ́ díngò ni. But daddy, aṣọ yẹn fit mommy gan kéde máa wò. Aṣọ yẹn wà expensive. Wọ́n náà gbọ́ nǹkan tó sọ aṣọ tí màmá ẹ̀ wọ̀ wá expensive. Ó lọ fi owó tó jẹ́ iyebíye ó fi ra dinner gown. Ṣé wọn ò nídìí owó bó ṣe wà yìí? Wọ́n ní ìdánwò. You see? Wọ́n ní pé tẹ bá dé kí n béèrè lọ́wọ́ yẹn. Kò béèrè lọ́wọ́ tèmi. Jọ ṣówó tó fi lọ ra aṣọ tó wọ expensive tó máa wọ̀ fún dinner yẹn tó fi ṣí gbogbo ara ẹ̀ lẹ́ẹ̀ tó fi wọ ọkùnrin mi yẹn kò lè kó fún ọ. Kí ló ń wò bẹ́ẹ̀ fún ìyá ìwọ ọkùnrin? Kò lè kó fún ẹ. But daddy. Máa gbá etí ẹ̀ dàpọ̀. I will slap you. Gbàdúrà kí ló wá ṣe ń lé? But daddy mo sọ fún yín kí n tó wálé sir. Mi ò rántí. Mo pè yín. No, mi ò rántí kó sọ fún kó máa wálé. So tí bá gòkè tí bá padà ń sìn máa ṣẹ̀ṣẹ̀ wú ọpọlọ mi. Tí bá fi lè rò ó wípé o sọ fún mi kó máa wálé, o ń gba bíi lọ sí school padà ni. Mo ì máa tún gbọ́, mo ì máa tún mi pè. Ó máa tún mi pè, máa lè gbọ́ dáadáa. Àṣé ká mẹ́yìn sọ́wọ́ ọ̀tún, ká mẹ́yìn sọ́wọ́ òsì, káwá fẹ̀yìn rìn láti ṣẹ́yìn lẹ́yìn àti ẹni tí ò ní ní abẹ́ orí. Apanimayọ̀dà ṣe jẹ́jẹ́ o kò má bàa tẹ̀. Whatever I've done, I'm sorry. Mo dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe yìí, mo mọ̀ pé torí ìfẹ́ tó ní sí mi. Tó bá náà transfer mi lọ sí Abuja nísìn àbí bọ́ọ̀nù, ṣé ò ní miss mi? Anyways, I got you some gifts. Mo dẹ̀ mọ̀ pé o máa like you. Check them out. Check them out. Open it, come on. Open it. Gbogbo àwọn colours tó máa like ni ó wà ńbẹ̀. Ìyàwó. Ìwọ náà wo colour tí mo tún mú. I also love this. How did you know my size? You're my wife now. You know I love you. And most times tó bá ń ṣe àwọn nǹkan ìwà tí ò jẹ́ ká máa bá lọ́wọ́ ọmọlúwàbí ọmọ kó máa ń dùn mí. You know I love you. You're the only woman in my life. Mi dẹ̀ lè máa wò báyìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò múnú mi dùn. How many times ni mo ti sọ fún ẹ wípé káwọn èèyàn máa lo díẹ̀ fẹ́ mọ́? Mo ní pé mi ò fẹ́ gbọ́ díẹ̀. Ó máa irritate etí mi. Ó máa ń dàbí wípé ẹ̀sìn bára yín ní àjọṣepọ̀ ni. I don't ever want to share you with anybody. Kò sí problem now. You know I love you. Bẹ́ẹ̀ ṣe ọ̀hún tó. Oh, I love it so much. Oh, really? Yes, thank you. Oh, I'm so grateful.
Wow, you bought me this. Oh, mo kí mo ní bàtà ìṣẹ̀lẹ̀. Yes, mo like what about to attend the party show by. Oh, really? Yes, the last time say abro mi wá sí ibà yìí, wọ́n ló gbé lọ now. No, I know the best for you. Wow. Hello there. Hello, Pẹ̀lúmi. Ọ̀rẹ́ báwo ni iṣẹ́? Mo ṣe ń wọlé nísìnyí. Ibo ni wọ́n wà? Mo ṣe délé náà ni. Mo ti délé ìjà mo ṣe wá ń bínú. Are you crazy or something? Kí ló ṣẹlẹ̀? Ó fẹ́ kú ni. Ó ṣí ẹni. Diola. Hello? Wọ́n ṣí ẹni. Ṣí. Ó ṣe orí burúkú ni. Àbúrò rẹ̀ lé ni. Hello, Diola. Ẹni ó ṣe dé alẹ́ tí lápá báyìí ní amí tẹ́yìn tí mo sọ pé kó má lò dé fún ìyàn mọ́, kó má dẹ̀ lò dé fún ẹ mọ́. Ṣé wọ́n ṣe bàbá yìí ni? Ábà. Kí ló ṣẹlẹ̀? Ó mọ bọ̀bọ̀ tí máa ń sọ̀rọ̀ ẹ̀fọn yẹn. Bọ̀bọ̀ wo? Bọ̀bọ̀ Diola yẹn. Ó Diola, kí ló ṣe Diola? Òun ló ń bá mi sọ̀rọ̀ ńsìn. Ó kò dédé ṣe yé. Olóṣì oníṣekúṣe ó bọ́ ẹ̀rí ó pọnu. Kúkú ṣe kú. Mo dé wò kó má jẹ́ pé kò burúkú ṣe sí bọ̀bọ̀ yẹn o. Pẹ̀lúmi, hold on. Ilé ló ti pè ara ẹ̀. Ó kàn ṣe yé. Ṣe yé. Pẹ̀lúmi ó fọ́ ni o. Ó mọ̀ bóyá ìyàwó ẹ̀ ló tí kù lẹ̀ tó fi ṣe yé. Ṣoṣo ló bá jà ó jẹ́. Jọ kí ló ṣẹlẹ̀? Ó kù jù tán lọ. Kí ló tó lanu lẹ̀ bí ẹnu ajá mi ló pa? Kí ló dé? Tó gbọ́ inú síwájú bí ẹnu ọ̀bọ. Kí ló là ẹ́ lẹ́nu? Ṣé ìwọ̀n rẹ̀ sùn síbi tó bá wọn nínú ilé ẹ̀ ni? Kó gbẹ́nu òṣì sọ̀hún. Ṣé bí dípò dànù ni kò wá wò? Bó síbẹ̀ kó lọ wò ó. Satellite cable ẹ̀ ló yọ lókè mà. Ṣó ti sí bọ̀? Bẹ́ẹ̀ni mà. Kí ló tún wá ṣẹlẹ̀? Kí ló ń ha ẹlẹ́ni tó ń mọwọ́ sí? Ó yá tó bá ní àsọ pé o ti wá ṣe o ti ṣiṣẹ́ ó yá kọ́ mi ó jà ní ìpè ìkọlá ní ìdẹ̀kẹ̀ ìdájọ́ ó jà ní kẹta fún ẹ. Káàbọ̀. Kí ló ṣe mí? Adémi, Adéọlá, má pretend fún mi o. Ó mọ̀ pé èmi mo kọ́ bàtà orí àti ìdílé tó ń pè. Ta ni díẹ̀? O fẹ́ pretend pé o mọ̀ èèyàn tó ń jẹ́ díẹ̀ àbí? O mọ̀ ẹni tó ń pè díẹ̀ látọjọ́ yìí, àbí? How many times ni mo ti sọ fún wípé kó má máa pè díẹ̀ mọ́? Kí èèyàn kó má dẹ̀ máa pè díẹ̀? O wá pretend fún mi àbí? Ṣé torí ẹ̀ ló ṣe wá fọ́ bàtà mọ́ mi lórí? Jọ, torí Ọlọ́run má bínú. Bàbá kọ́ mi, má bínú. Wá jẹun. A ní kó wá jẹun. Mi lè jẹ anything báyìí. Mo need láti shower náà. Ó bẹ̀ tá ń gbà yẹn o. Èyí tó bá ti wọ́n ní méjì báyìí, òun ni kó mú. Bẹ́ẹ̀ ni. Ìgbé wà ládàá ní. Èyí tó bá ti wọ́n ní kó mú bẹ̀. Bó bá wọ́n ẹ̀kọ́ jẹ́ bá wọ́n ẹ̀kọ́ má jẹ kó tó kọ́ mi ń bẹ̀. Hello there. Yes, darling. Yeah, sure, okay. Yeah, àlàáfíà mo wà. Of course. Okay. Mommy ńkọ́? Ṣé àlàáfíà ló wà? Yeah, oh shit, darling.
Yeah, who are they? Okay, hold on phone. Yeah. Ṣé ìyá wèrè? Mo bèrè ni ṣó sì sórí ẹ ò pé. Kí ni tí wọ́n gbọ́ wèrè iná? Ta ló ń jẹ́ Ṣẹ́gun? Ta ló ń jẹ́ Ṣẹ́gun? Ta ló ń jẹ́ Ṣẹ́gun àbúrò ẹ̀? Ṣé kí wá fi iṣẹ́ tí mo ṣe nílẹ̀ sí kí n máa bá Ṣẹ́gun kan sọ̀rọ̀? Sọ fún mi. What is Muiwa? Hello, Ṣẹ́gun. Yes, darling. No. Hey. No, kò sí nílé mọ́. Ṣé bí mo sọ fún ẹ pé wọ́n á lé mi náà mo tún ní kò sí nílé mọ́. Bímpé. Má worry, kò sí nílé mọ́. Bímpé, ìwọ ló lè sí ilé. Má worry, bá mi kí mọ́mì. Take care, darling. Yeah, Bímpé. Bye. Gbogbo téèyàn fi sínlé ò ní fi sínlé. Orí ẹ̀ ò pé ṣá. Sórí pé ò lu ọpọlọ mọ́ ṣá. Ta ló ń bá sọ̀rọ̀ tó ń lo díẹ̀ fún? Mo wà níbí òun bá díẹ̀ kan sọ̀rọ̀ ta ló ń lo díẹ̀ fún? Just tell me ta ló ń tọrọ fún tó sọ pé díẹ̀. Muiwa, kí ló ṣẹlẹ̀? Kí ni ò ṣẹlẹ̀? Àbúrò mi fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo gbé fóònù fún ẹ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo. Wèrè wo ló ń jàbúrò ẹ̀? Wèrè wo làbúrò ẹ̀? Ó sọ pé Ṣẹ́gun yẹn lèmi máa store voice ẹ̀ sórí mi. Tí màmá mọ̀ pé Ṣẹ́gun kan ló sọ̀rọ̀. What is your problem? O ti mọ bó ṣe máa ń ṣe àbí? Ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe ń ṣèrànú yín. O rò pé mi ò já, o rò pé mi ò lọ́pọlọ. O fẹ́ bá àlè ẹ sọ̀rọ̀, o ń sọ fún ẹ tíjọ plan ẹ̀. Tí fóònù yẹn bá ti ríǹgì o, tí wèrè yẹn bá ti wà lé, màá gbé fún màá ní pé Ṣẹ́gun kan ló sọ̀rọ̀. Is that what you are trying to do? Kò lè gbé fóònù fún mi kó lábúrò ẹni, kémi máa bá lé ẹ sọ̀rọ̀ ẹ ló sà. Àná mi, kí máa pàlẹ́ ẹ lánàá mi. Are you sick or something? Sọ́rí ò pé ni. Kò sí wàhálà. Where are you going? What are you telling me? Mo lọ sí guest room ni. Yes. Nínú kí ìwọ lọ sí guest room àbí kébì lọ sùn bẹ̀ mi ò lè sùn pẹ̀lú ẹ nínú room yìí. Kò lè work. Ó tún lè jí láàrin orúkọ máa pe di alẹ́gbẹ́ mi kò fi fọ́ mi lórí kó lábúrò ẹ ni. No, mi lè gbà. Mi ò lè sùn pẹ̀lú ẹ. Kò lè work. Muiwa, mama fún ẹ ní high blood pressure. Mo rò kórí ẹ ti dàrú àbẹ́ máa rí doctor tó wo bí high blood pressure bó ṣe high àti tó ṣe ń low. Ṣé mo rò kó fine? Ìwọ ó rò kó fine? Má worry, má plan fún ẹ lọ́jọ́ kan má la ẹ láska. Wàá ríran wò, ìwọ fine àbí? Don't worry. Ọ̀dẹ̀ òṣì oníṣìná ìyàwó Ṣẹ́gun. Dání yẹn. Hello, Ahmed. Alẹ́ bèrè o. Adéọlá ni mo ń béèrè. Ṣé wọ́n fún yín lápọ̀tún ẹ̀kẹ́ wá bí láàárọ̀ yìí? Àjọ ń ṣiṣẹ́ bí kan náà. Yorùbá, ihun tí mo béèrè lọ́wọ́ yín ni kẹ́ ẹ dá mi lóhùn. Mo ní sí wọ́n fún yín lápọ̀tún ẹ̀kẹ́ wá bí láàárọ̀ yìí. Ó fún mi. Ìtẹ́sọ̀nù ẹ̀dúró báwọn. Ó tún ti mú fún mi. Shock. Ọlọ́mọ sábà jọ kí ló ṣẹlẹ̀? Ẹnìkan béèrè ọ̀gá lẹ́nu géètì ni. Obìnrin àbọ́kùnrin. Obìnrin mà. Obìnrin ni mà. Obìnrin. Ó dáná. Ẹni kó máa wọlé bọ̀. Okay ma. Kí ló ṣẹlẹ̀ jẹ́? Ẹni tó ń gbéyàwó bọ̀ wá bá kò kí n gara. Káwọn ń sẹ̀. Good morning. Jola, good morning. Good morning. How are you? I'm fine. Àná tí mò ń bẹ sọ̀rọ̀ lórí fóònù, mo gbọ́ tó ṣe yé.
hope you are okay. I'm okay. Oh, okay. Kò sí kankan tó ṣe mí. No, I heard you say yeah. Today, you are not okay. Kò sí kankan tó ṣe mí. Ṣé bẹ́ẹ̀ mi rèé? I'm okay. Mi fẹ́ kó ro gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nísìn. Ṣé ti gbọ́? Not at all. I understand. But you said you are okay. I'm okay. Ṣé bó ti lọ office? Yes, mo ti lọ office. Ṣé wàá kọ́kọ́ gbé mi dání? Kò sí problem. Or do you care for? Oh, not at all. I'm fine. Ṣé wàá dúró dé mi sálẹ̀ gbà? Sure. Okay. All right. Set for work. Okay. I wish you best. Thank you, dear. Ade. Yes, dear. Ade mi. Ṣé o tó bá bí ìkórè kan gbà bàbá ńlá fún ẹ̀dá? Ìwọ gbígbà yẹn kò bí lọ síbi iṣẹ́. Ó kí ni ìtumọ̀ gbogbo eléyìí nísìnyí báyìí? Ewu ló kàn já mi pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Má bínú pé mo bú yẹ ẹ̀bẹ̀ ni mo bẹ̀, má bínú. Ìwọ kan try me. Kò gbégbé ẹ lọ síbi iṣẹ́. Èmi ò ní kúrò níbi tí mo wáyé. Just try me. Tọ́pẹ́. Parí rẹ̀. Tọ́pẹ́. Ade. Tọ́pẹ́. Adéọlá tèmi nìkan. Tọ́pẹ́. Ó fẹ́ pè mí pa ni. Kí lè tó ń pè mí bí wèrè lọ? Jọba mi fi gbé cab papa jẹ ní ọ́fíìsì. Thank you. I understand. I'll see you in the office. Ìdá ni ohun afẹsọ̀mú láíláí kò lè bàjẹ́. Ohun afagbára kákámú ló ní ní lára. Ìdá ni Just come in. This is what we are talking about. You see, nice dress. You're beautiful. And this is it. You dress so nice. Fantastic. You see? Oh, lè máa wọrú aṣọ báyìí sìn kó máa entice àwọn customers wa. Definitely they want to come back to do one or two things with us. Huh? Àti pé irú àwọn nǹkan tó ṣe yìí ó máa ń jẹ́ kó gu èèyàn lọ. Àwọn áńgẹ́lì kan bẹ̀ wà tó jẹ́ pé kò sí nǹkan méjì tán wá káàkiri ọmọ tó bá gbogbo ẹ̀yọ kan lè ràn lọ́wọ́ ni wọ́n wá máa fèrè wá káàkiri wọ́n á fèrè wá ẹ̀ka o. Thank you, sir. One more thing. O ní láti meet pẹ̀lú ẹ̀. No, tó bá ń dress by wà date pẹ̀lú ẹ̀ ni o ti yẹ sí orú àwọn òwú yìí sìn ó yẹ kó ti já. Sorry sir, but kò sówó kankan bí sir, and if àtọ̀ tó bá wà mí tí wàá ti dé sí tì má lọ jà sí. Má ṣe bẹ́ẹ̀. Má dé sí tiẹ̀ kó tó dòwò ó lè máa lọ́kọ̀ pàdé customer kan wá lò neat ó dẹ̀ máa affect image complain wa pé àwọn ọmọ wa ò neat kódà jẹ́ kí n bẹ́ẹ̀ já láti bí. Sir. Mo jọ́gà náà fún nìyẹn súnmọ́ bí tiẹ̀ kí mi bẹ́ẹ̀ já òwú kúrò ó náà tún dìgbà táwọn customer máa dín náà máa sọ pé òwú wà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ díẹ̀.
bẹ̀rẹ̀ díẹ̀. Sir, inú bra mi lè ń tọwọ́ bọ̀ yẹn sir. Sorry. Mo ní sọ́rí ìjà. Inú bra ni mo tọwọ́ bọ̀. Táǹgọ̀ kò sọ pé inú bra ni mo kẹ́nu bọ̀. Sorry sir. Ṣẹ́nu yàtọ̀ sọ́wọ́. Ibi tó dangerous ní kí ni bí ìfi àfẹ́ tẹ̀. Àti pé ṣe bébì ni mo róògùn tí mo fẹ́ já. Mo dẹ̀ náwó láti já òwú. O mọ ibi tí mo ti ń róògùn ni àbó ló gíláàsì. Yóò lóògùn. Sorry sir. You can go. Kò kàn neat pẹ̀lú ẹ̀ náà ni n tà ń sọ. Thank you sir. Èwo ni inú bra mi lè ń tọwọ́ sí. Kó padà wá in the next 20 minutes kó wá gba ilé fún ṣẹ̀yẹ. Okay sir. Ṣé push up ni? Àbí báyọ̀ ọmọ ìṣeré gangan náà rí? Mo mọ̀ pé push up wà ní complain. Jọ̀wọ́ fún ilé náà bóyá rárá mú àbí ò rárá mú. Tákú wà lélẹ̀ ìbàyàn. Ó yá, dìde. Dìde. Dìde mo fẹ́ lo system mi. Ní sùúrù. Kí ni ìtumọ̀ kí ní sùúrù? Ṣé tó bá yẹ pé system ti tẹ̀ ní wàá gbà kẹ́nìkan máa tẹ̀ pàápàá bẹ́ẹ̀? Ṣé torí pé tí mo password mi ló fa gbogbo ilé ìfún ẹ̀sìn àbí? Má sọ bẹ́ẹ̀ náà. Fáì kan wà tí mo ti ń wá ti pẹ́. Òun ni mo wá wò lọ́dọ̀ ẹ̀. Tí má ti rí ń sìn, má dé fi flash drive, má fi copy ẹ̀. Bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí mo rẹ̀ wà copy àbí? Ní sùúrù náà. Jọkẹ́. Ẹ ọ̀rẹ́ mi, báwo ni? Mo jẹ́ òkú ọ́fíìsì ọ̀gá ni mo ti ń bọ̀ báyìí ṣá. Mo ṣáà sọ fún ẹ pé ó sọ pé àwọn like àwọn aṣọ tí mo máa ń wọ̀ pé ó ti máa ń bo gbogbo ara mi jù, kò kí ń wà revealing and gbogbo àwọn cleavages mi yẹn kò kí ń jáde dáadáa. Wo mo ti fẹ́ sọ fún ẹ o. Wogan ò láhùn. Ó láhùn. Wọ́n máa wo ṣọ, wọ́n máa bo gbogbo ẹ̀. Ọlọ́run ló mọ̀ ògùn ilá máa ti bo ìbejì méjì tí mò ń wò yìí. Bẹ́ẹ̀ni ẹ sàn, nǹkan tó máa ń rí ẹ sí nìyẹn, olólùlẹ̀mẹ́ létí aṣọ yẹn, a máa ṣẹnu ṣuṣuṣuṣu kiri. Mọ̀mísí, ẹ má sọ̀rọ̀ tí yín o. Mo bá yín bò síbẹ̀ ṣẹ́ gbọ́. Ẹ má sọ̀rọ̀ rárá tí yín. Ẹ wo ẹjọ́ tó rọ náà fúnra yín sọ, mo ń gbé lọ jàre ọ̀rẹ́ mi. Wọ́n ṣáà ní èyí tí mo wọ̀ lénìí, àwọn láìkẹ̀ pẹ̀rù nǹkan táwọn fẹ́ lélẹ̀ kí n máa wọ̀ pé ó dùn máa wọn nù o. Wọ́n bá ní pẹ́pẹ́ sí àwọn orí òwú kan nínú aṣọ mi, àwọn fẹ́ bá mi yọ pé kí n súnmọ́dọ̀ àwọn, kí n bẹ̀rẹ̀ sọ́dọ̀ àwọn pé káwọn bá mi já òwú o. Mi ò lọ́gàá rẹ̀. Nítorí ọlọ́gbà tó wá súnmọ́ wọn tó ń kọ́ o. Mi ṣe wá ní súnmọ́ wọn, kí ni mo fẹ́ ṣe? Má súnmọ́ wọn ọ̀gá ni. Ó súnmọ́ wọn náà ni. Òwú mà lọ̀gá làwọn fẹ́ yọ. Inú bra mi lọ̀gá rí ọwọ́ bọ̀. Ṣínú ò lérè. Ọlọ́run kò fọ́ ni. Ọ̀rẹ́ mi ó ti ẹ̀dá tọ́gà fi style fẹ́ gbé súnmọ́ ẹgbẹ́ yẹn. Mo ní favour kan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀. Má bínú o, jọ mo kàn fẹ́ kí ìwà àti ìwọ̀gá kẹjọ máa ṣe wọléwọ̀de bó tiẹ̀ ṣe ẹ̀kan péré kan fọwọ́ kún ẹ̀. Irú ọ̀rọ̀ ló ń sọ yẹn, báwo ni mo máa jẹ́ kó fọwọ́ kàn mí? Mi ò ṣọmọdé náà kí wàá tọ̀gá kẹrún ra yín bó tiẹ̀ ṣe kan kọ́kọ́ sáré wọlé kan jáde one off ó ti tó. Torí pé ẹnìkan wà nínú ọ́fíìsì yìí tó ń fẹ́ ọ̀gá tí mo ti pè ní bàbá tí mo pè ní kọ̀kọ̀ pé jẹ́wọ́ fún mi ò ṣé òun fẹ́ ọ̀gá o. Ó ní pẹ́pẹ́sẹ́ òun ò fẹ́ ọ̀gá bọ́ mú mọ̀ pé tí ìwọ bá fi lè gbà kí ọ̀gá kọ́ ṣe bó ti jẹ́ one off péré ara máa tá ó máa dùn ó máa sọ síta ẹ máa jà máa wá mọ ẹni tí ọ̀gá yẹn rún gangan. Kí ló tọ́ ni pé ọ̀gá rún yàn nínú. Bó o rí ọ̀gá rún. Kí ló ń le lára tiẹ̀ gan báyìí ẹ́? Ó ti láìka àbòsí jù. Nǹkan kan àmọ́ mo mọ̀ pé Ọlọ́run tí mo sìn yóò máa jẹ́ kí àṣírí ẹni yẹn tú. Àṣírí ẹni yẹn báyìí ó máa tú. Ẹni oṣù lọ kí ló ń tàkálé lórí kí ni gbogbo mi nìyẹn? Kí ló ń sọ? Má bínú kí ni mo sáré ṣe é sì tó ti sáré tèkẹ́ pàṣínà ṣé ìwọ̀n mú ọ̀gá ni? O fẹ́ gbọ́ tó bá sọ wípé mò ń mú ọ̀gá àjọ rúra wa ni. Má bínú o ọ̀rẹ́ mi ṣó ti rí o ṣó rí ọ̀rọ̀ lórí burúkú tó ń sọ o. Ẹgbẹ́ ìjìnlẹ̀ nàìjíríà àwọn olórí ọjà dìde o. Ẹgbẹ́ ìjìnlẹ̀ lọ sí i. Ṣé ọ̀rọ̀ ti ní gbọ́dọ̀ pé mi ló ṣe olórí burúkú tó ń bọ̀ ọlọ́gà lọ́wọ́ má dà sí gbọ́fíìsì ẹ lọ. Nípa bẹ́ẹ̀ pé kò sí kankan tí mo bẹ́ẹ̀ sọ ti tó ìpè gbogbo àbí mo tí mo fẹ́ sọ. Jókè ní sùúrù. Lọ́dún òní dá fún ọ ní. Tó bá tún fọwọ́ ìgbà ọ́fíìsì ẹ̀ lọ. Èrè ni ẹ́, o fẹ́ gbọ́ mọ́ ń rún ọ̀gá jọ́ sí ọ̀gá ni. Ó máa ń rún ọ̀gá ò lè sọ fún mi. Ajé ẹ̀ máa bàjẹ́ ní dídí ìlú. Dídé.
Come in. Dada. Yes. Organic fún ní file yìí pé kó ṣiṣẹ́ lórí ẹ̀. Ó likely kan pẹ̀ lórí ẹ̀ lẹ́ni tàbọ́là lórí ẹ̀. Hello there. Pẹ̀lú mi. Please, jọ̀ọ́ torí Ọlọ́run. Má bínú sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Jọ̀ọ́, mo bẹ̀ ẹ́. I hope you understand. Why not? Mi ò bínú. Mo understand. Jola. Yes. Ó ní kankan tí mo fẹ́ bẹ̀ sọ. Ó dẹ̀ wà very, very important live ẹ̀. Jókòó, jẹ́ a sọ. Kò kí n ṣọ̀rọ̀ ọ́fíìsì. Kò ń ṣe nǹkan tá a lè sọ lọ́fíìsì. Ìwọ ni kò arrange ibi tá a ti lè sọ. Then you let me know. Òun kan ṣoṣo ló bá jà ó jẹ́ apá rẹ̀ ó kù jù tán lọ. Aṣọ fún gbogbo pa lórí aṣọ fàkàlà kó yọ gẹ́gẹ́. Ṣé bóyá kó lè sọ fún gbọ̀ngàn? Sísá mi. Ṣẹ́rí lé ní wíìgì yìí máa tó tó mọ̀. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Ṣé ti gbọ́? Sísá mi, ẹ̀yin náà trust àbúrò tẹ̀ni. Ṣé ti wáyé pè mí pé ń bọ̀ báyìí? Òun ni mo ti prepare fún yín. In the next 10-15 minutes, ẹ máa jẹ poundo yam. Tèmítọ́pẹ́ kò gò. Ní gbogbo àgbáyé mi ò tí ì rí ẹni tó gọ̀ tó ẹ̀. Báwo ni wọ́n ṣe máa gọ̀ báyìí? Ṣé mo ju ẹni tẹ́bi ń pa? Mo ń sọ̀rọ̀ poundo yam bíi pé ó gọ̀jú ó gọ̀gọ́. Ogo. Bí ti báwo? Tèmítọ́pẹ́, ó ló ṣe gọ̀ tó. Ṣorí àwa tá jáde àtàwọn tọmọ ọ̀pá àjọ wa ń ta. Ọmọ pò gan, ọmọ pò tọrọ mò ń sọ. Ó gọ̀ gidi gan, ó mọ ní. Ó máa ń rí sense nínú nǹkan tí mò ń bẹ́ẹ̀ sọ gẹ́gẹ́ bí àbúrò mi. Ó gọ̀. Báwo ni obìnrin ṣe máa wà nílé ọkùnrin fún 2 good years? 2 years, ó gbọ́ pa. O gbọ́ pé no productivity kò sọ́mọ kò ṣe pé onílẹ̀ ò ṣe foundation dépò pé o máa kọ́lé o dẹ̀ wá bẹ̀ fún 2 years ó jẹ́ akẹ́wọ́ ààrẹ kó jáde ó waste time ààrẹ ni ilé obìnrin kì í pẹ́ ṣù. Calm down. Mo fẹ́ kẹ́ ẹ understand wípé nǹkan kan wà tó ń jẹ́ love. Love? Yes. Mo love Biola. Mi ò jẹ́ ń ṣe ọ̀dẹ̀ o, mo kì í ṣòpọ̀ ni. Mo mọ nǹkan tí mò ń ṣe dáadáa. Ṣé ti rí? Ẹ jẹ́ kí n forí mi pamọ́ for now. Yes. Tèmítọ́pẹ́, o fẹ́ forí ẹ̀ pamọ́ sí ibi tí kò ti ní future. Tí ọgbọ́n yẹn bá ti lọ fún ìyàn lóyún tàǹkọ́. What? Kí ni? Tó bá fún ìyàn lóyún kí ló fẹ́ ṣe? Kò possible. Kí ni ò possible? Ọkùnrin kọ́ ni. Kò possible. Kò possible. Sister mi kò possible. Okay, ti bọ̀. Ọ̀rẹ́. Hello there. Adela níbo ló wà? I said where are you? Ọ́fíìsì mi. Tí mo gbé ọ́fíìsì ẹ tí wọ́n sọ mí kò ti close pé ò sí ń bẹ̀. Bí tí mo wà ní àbújá ìlàjọ wà bẹ́ẹ̀. Adiola, why are you like this? Tí mo sọ pé ọ́fíìsì tí wọ́n sọ mí pé ọ̀gá ẹ wà ní ọ́fíìsì pé wọ́n ṣe mítìpì láwọn èèyàn. Oh my God. Ṣó ti rí? Tí wọ́n bá bí ẹ̀dá, kò má kàn mí lára nílé ìsinsìn. Ṣó ti rí àwọn tó ń fún mi ní information nípa ẹ̀? Wọ́n á tún pè wọ́n. Wọ́n
sọ ibi tí o wà fún mi màá jẹ́ ka ẹ̀ mọ́bẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ ìwọ má kàn mí lára nílé olóṣì onírànú. Hello. Adéọlá, Adéọlá. Òòṣà èèyàn tó ń dẹ́rù balẹ̀ láàrin òru tó wá lè. Ẹgbà ìgbìyì ọmọ mi gígì. Sẹ́ẹ̀dì ní pé mo fẹ́. Not at all, sir. You're welcome, sir. See, someone new. That's a pretty name. Someone new. Ẹgbẹ̀ṣẹ́ bí ọyá òun papọ̀ ni mo máa jí má pè nọ́mbà mi mọ́ kí ni mo sọ fún má pè nọ́mbà mi mọ́ láyé láì jí ẹ̀ tó bá tún pè fóònù mi wà nílò. Pretty. Ṣé ó ṣì rà lólè ṣá? Will you get out? Ojú mi ṣáná. Very, very sorry. Èmi travel lọ sí Abuja ní weekend o. Àìbẹ̀rẹ̀ ó máa tó bí next week àtó rí rámbà. Kí ni ṣe gbogbo àwọn ọmọ tí mo ní ni wọ́n fẹ́ bọ́ wọn mi lọ́wọ́ lé ní báyìí? Báwo! Dọ́wọ́ tí a lè yí sọ́ọ̀nìbọ̀dì. Ó dààmú òfurufú gẹ̀ẹ́sà fóònù. Bàbá pé combination ni bla bla bla. Ó tún fi lẹ́nu omi tán ẹ̀ ọ́. Ó dùn délẹ̀. Ìgbà rẹ̀ lọ́dún tí a lè. Tó ayé tó nobody kò ní bàjẹ́ bó ṣe ga yẹn lè máa ń fọ́ fún lára ẹ̀. Ọlọ́run tó bá lò fẹ́ ṣe kíní ẹ̀ fún ìyàwó mi àgbà fún. Tí mo yẹn rí yín mi ò rí múra dáadáa náà ilẹ̀ ṣe bí Confirm. bàbá wọn ò ṣe tá o tá a yọ sí ẹ lọ́dọ̀ àwọn ẹgbòrò bàbá bẹ̀ MPR gbogbo rẹ̀ bàbá bẹ̀ ó yà àwọn ẹ̀dọ́ gbòòrò ayé. báwo ló yẹ mọ̀ pé MPR ni mo ti ṣiṣẹ́. Aláyé mi. Tó a lè eégún mọ́ ní èyí ò mọ àmọ́ ẹ̀ tán Ọlọ́run bàbá o. Jújú mẹ́. Owó tí o pariwo lépa. Fresh máa jáde ń sìn. Bàbá ẹ wá lọ àwọn ayé yọ̀ sẹ́ lọ má bínú bàbá bẹ̀ má bínú. Bàbá ẹ jẹ́ kó bá ọ̀sẹ̀ kọ́ wọ́n yọ̀ sẹ́ lọ. Yẹ́pà kìíní ẹ̀ ti fẹ́ já. Lọ́rùn tí a yẹ owó tí o bá yọ bàbá bẹ̀ bá ọ̀sẹ̀ wá lọ. Bàbá bẹ bú kíní wa. Ó yá wá ṣeré. Ẹ jẹ́ kó ló wá lọ pé o ẹ jẹ́ kí respect wà o. Bàbá wa ọmọ ẹ yọ̀ sí ẹ lọ. Bàbá wa gbà fún. Ọmọ ẹ náà ni ó yà bàbá bẹ̀rẹ̀ kọjá bàbá bẹ̀rẹ̀ ìwọ́n wájú ọ̀tọ̀ union bí ó yà bàbá bẹ̀rẹ̀ ó yà bẹ̀rẹ̀ wá ṣe lọ. You are welcome, sir. Fine, sir. How old? Ìyàwó mi lélẹ́yìí. Ọmọ mi nìyẹn. Fourth born mi. Fourth born mi, sir. Fourth born. Anyway, ìyàwó mi dà. Wọ́n ti bínú jáde láìpẹ́, sir. Ó bínú jáde. Nígbà wo? Kò pẹ́ tí wọ́n jáde lẹ́yìn náà wọlé yẹn. mo fẹ́ kọ́ kẹ́ ẹ mọ̀rú èèyàn tó jẹ́ ipò òun ṣọkùnrin gidi ó tọ́jú ilé ó tọ́jú ọmọ gbogbo ẹ̀ mo fẹ́ lọ ṣàlẹ̀ fọ́gà ẹ̀ jẹ́ kí n lọ o mi ò fẹ́ wàhálà o. àṣẹwó o fẹ́ lọ bá gbà mí nínú ilé mo fi jọ wọn kí ni lẹ́nu ṣe. kí ni ìwé padà jáde ní ìfi ẹrẹ máa fi ẹjọ́ ẹ̀sìn ọ̀gá ẹ̀
tó bá dá sí wo. tọ́jú ọmọ lọmọ rí. wà á padà tẹ́ o wà á. mo máa bá bàbá ẹ̀ wò. ẹnu ni ó dáa jù márùn ẹ. Just check me out. Wo mi. Wọ́n náà wò. Daddy. Welcome, sir. Welcome, sir. Welcome, sir. My friend, my housemate. My housemate. Welcome, sir. Gbọ́dọ̀ wọ́n tí ó bọ̀. Mi ò jìnnà sílé sà, mo wà lámú eré mọ́tò yín tó wọlé lèmi náà rọ̀ṣìn sà. Mọ́mí yẹn kọ́. Sílé sà. Mi gbọ́. Wọ́n náà fẹ́ jáde sà. Èmi náà béèrè wọn sà. Wọ́n sọ pọ́n sí ara rẹ̀. Shut up. Daddy. Sorry, sir. Sorry, sir. Sorry, sir. Sorry, sir. Sorry, sir. Sorry, sir. Richard now, Richard! Who is there? Tọ́pẹ́, where are you coming from? Tọ́pẹ́, I said, where are you coming from? Are you sick? I mean, are you mad? So you have the gut láti máa bí mi pé níbo ni mo ti ń bọ̀? Pẹ̀lú òṣì àti ìranù tó ń ṣe káàkiri ìgboro. Àbí? Èmi ṣòṣì. Hold it. Mi ò lẹ́jọ́ bẹ̀rẹ̀, okay? Wait for me. What's all this now, Tọ́pẹ́? Now, pick one out of these weapons. Kí èmi pẹ̀lú ẹ̀ kí àjọ fẹ́ para wa, okay? Tọ́pẹ́, what is all this now? Oh my God! Mi máa rí èèyàn kankan ládùúgbò tó lè bá mi kìlọ̀ fún wẹ̀rẹ̀ yìí pé kó dá mi lóhùn. Tọ́pẹ́, what has come over you now? Oh! You want to know? Bíbélì rèé. Abọ́gbọ́. Ọlọ́run ò ní jẹ́ kémi fọwọ́ ara mi pa wọn tí mo yìí ń rò pé bóyá ọmọ mi kọ́ àbíyàwó mi kọ́. Mi ò ní lóko èèyàn lọ́rùn láyé mi. Ọlọ́run kò ní jẹ́ kémi lóko èèyàn lọ́rùn. Ó kù díẹ̀ ń bọ̀. Ó ní Ògún rèé, Bíbélì mímọ́ ní atọ́ka bí pé mú kan nínú méjèèjì kó o fi búra wípé ọ̀dọ́ ọkùnrin kọ́ ló ti ń bọ̀. Yes! Fi kan búra. You see, my church mind is telling me that you are coming from somewhere. Tí ọba ayé tèmi mu. Mú ìwà. Mú Bíbélì tàbí àdá yìí kó o fi kánú ẹ̀ kó o fi búra. Ṣé lójú àwọn ọmọ ló ti ní kí n máa ṣe irú kan báyìí? Mi wá kí ló dé tó trust me? Oh, I am so sorry, baby. Kọ́kọ́ bá mi ṣe léyìí. Mo yìí ń lọ sójú ayé o. Mo yìí ń lọ sí àárín church bí mo yìí máa kólẹ̀ náà rí. Ìyẹn á lè jẹ ojú àwọn èèyàn.
má bínú pé àwọn méjì péré ni òun búra lójú ẹ̀ búra ń sìn mú ìtọ́ bá pí ẹ̀ nínú méjèèjì kó fi búra ẹ̀mí mi sọ pé ọ̀dọ̀ ọkùnrin ló ti ń bọ̀. Yes. Daddy, why now? Tí wàá gbọ́ Daddy why now má gbá etí yín ni wọ́n ì máa ṣe DNA test lórí yín. Èmi ọkàn mi tún ti ń sọ fún mi my church mind is telling me now that èmi kọ́ ni mo bí yín a dẹ̀ máa lọ ṣe DNA test. Ẹ ló búra mú kọ́kọ́ búra. Bá ní kí n búra. Tó bá jẹ́ pé lóòótọ́ ni mo lọ sọ́dọ̀ ọmọ mi Precious kí gbogbo nǹkan dáadáa nu Báíbù yìí kó jẹ́ ìpín mi. Tó bá wá jẹ́ wípé ọ̀dọ̀ ya Precious kọ́ ló lọ ń kọ́. Kí n ṣe ọdún bọ́ mi Precious tí mo lọ. Kí gbogbo ẹ̀kọ́ ní Báíbù yìí kó jẹ́ ìpín mi. Àmín, àmín. Mo ti búra tán. Wá mú kejì. Ẹ mú kejì. Ìtí wọ́n gbàgbọ́ nú ẹ̀ ló búra yẹn. Ìtò gbàgbọ́ nú ẹ̀ ló fi búra yìí ìtẹ́bi gbàgbọ́ nú ẹ̀ gógó rẹ̀ tí ì lò ogun lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ ni lómi lẹ́fẹ̀ẹ́ jẹ̀wẹ̀ kò láṣọ lè fi mọ̀ kí mọ̀ búra ó ní kejì mú ìyẹn lèmi gbàgbọ́ nú ẹ̀ ogun ò ń ṣe mistake bíbélì máa fà ní 40 years ó máa fọwọ́ lẹ́rọ ó máa wò ẹ́ ni wọ́n bí ẹ̀dá ìwọ́n fogún ìbúra 24 hours ìwọ rìn wá kú dànù straight ọ̀dọ́kùnrin ló ti ń bọ̀ fi ogun ìbúra ohun tẹ̀mí nígbàgbọ́ nú ẹ̀ nìyẹn ó tán o. Búra. Why? We were Christian ni wá now. What are you saying? Ilé onígbàgbọ́ ló ti bí wíwá. Kí ló kọ́ ẹ pẹ̀lú oògùn tó ní kí n máa fi búra? But can you listen to yourself? Christianity has nothing to do with my home, with my relationship. Okay? What are you talking about? Gbé Christian sílẹ̀ kó gbé relationship sílẹ̀. Mo ní mo wá mo fẹ́ find out. Mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀, mo fẹ́ confirm. Bóyá o wà látọ̀dọ̀ ọkùnrin àbó o lọ sọ́dọ̀ ọkùnrin àbó ṣe kíni. Wọ́n lóbìnrin tó bá ń yan àlè ó máa ń pa ọkọ dànù ni. I don't want you to kill me. Fi ògùn yìí fi búra. Fi ògùn fi búra kó fi bíbélì lẹ̀. Okay, Muyiwa, I don't believe in it. Me, Denisha. Fantastic, fantastic, fantastic. Exactly nǹkan tí mo expect látọwọ́ ẹ̀ náà nìyẹn. Hello, àwọn ọmọ àlè. Ẹ tẹ̀lé mi gbọ́dọ̀ lékè wá lọ kẹ́rù yà ń jáde. Ẹ tẹ̀lé mi lé. Hello, ẹ sọ fún ìyá yìí kó fún ògùn búra. Tí o bá ti lè fi ògùn ìbúra, ó máa kẹ́rù ẹ̀ bọ́ta nílé. Mọ́mí, ẹ mógùn. Ẹ fògùn búra. Ẹ fògùn búra jọ. Wọ́n máa ka 1 to 3. Tí ìyá yìí ò bá mú, tí n bá ka 3 yẹn tó máa lọ kọ́ ìyẹn fúnra mi. Kò sí wọn bá lákùnbà bá ẹni tó lè kẹ́rù yẹn wọlé. Wọ́n. Mo ní fògùn búra. Tí bá ka 3 kò tó fún ara mi ni màá kẹ́rù ẹ̀ jáde. Mọ́mí ẹ fògùn búra. Try me. Fún ara mi ni màá kẹ́rù ẹ̀ jáde. I really don't know what you are. I don't believe in you. But my husband is forcing me to say things I don't believe in. Bóhùn ẹ̀ kò sọ Spanish. Bóhùn ẹ̀ kò sọ Dutch. Kò sí ìtò sọ tí ògùn ò gbọ́. Continue. I don't believe in you. But I want to satisfy my husband.
Muyiwa. Call your name, don't call Muyiwa. Búra ni kò ṣe kíá, kò ṣe ṣàkàṣàkà. You are not coming from your patient's house. Do whatsoever you so pleased with me. Amen. That is it. Ogunlakayo Oṣimọ́lẹ̀ olómi lè fẹ̀jẹ̀ wò lásán lè fi mọ̀ kí mọ̀ búra ó ṣe. Ọmọdé ò mọ oògùn ó ń pè é lẹ́fọ̀ọ́ kó o mọ oògùn ó ń pè é lẹ́fọ̀ọ́. Don't worry, just wait and see within 7 to 24 hours you will see yourself. Ó fògùn búra eléyìí má bàa fà ní ó máa yọrí eléyìí. Káyọ̀ má sí lọ fẹ́ ra kò sí àtẹ́ wà ríran wò. Mo fi pé kẹ́ wá sí hospital wa ló máa wà òkè ká bá lè take care yín dáadáa. Ẹ wo ìsọ̀rọ̀ hospital nínú nǹkan tá à ń sọ nílẹ̀ yìí ṣe bí nǹkan kékeré ni kékeré pọ́nlé ó pè kọ̀ọ̀kan láti ibìkan sí ibìkan ní nǹkan gé lọ́wọ́ kò ṣe nǹkan tó pọ̀ náà tàbí máa pọ́n. Really? Ṣé tí wàá okay nísìn? Okay. As you can see, I'm set for work. Ṣé sure? Bẹ̀gà tápá ò bá ṣe é ṣán a máa ń ka lérí ìlànà. Meaning what? Adé ni ò mọ̀ wọn rẹ̀. Ó ti máa ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀ fún wa. Look at this. This is domestic violence. Okay, tó bá yá wá ní ọkùnrin na obìnrin wọ́n na obìnrin. Kí ni ká pe ìyàwó tó ń ṣa ọkọ ẹ̀ ládàá? Good. Now you're making sense. So o support me sin pé kó lé ìyàwó ẹ̀ kúrò nílé, right? If that is the solution. Good. You guys are sick. Bẹ̀gà. Yes. Òun àbí mi. Ẹ̀yin méjèèjì, you both are sick. What are you saying now? Fẹ́mi, marry man here now. But Ayomi, mama marry October around the corner. Look at what you guys are saying. Are you both saying that Kíadé kó lé ìyàwó ẹ̀ kúrò nílé àwọn? What are you saying? I don't understand what you guys are saying. What you should be telling me is kó settle differences tó wà láàrin wọn àti ìyàwó ẹ̀. Ọ̀rẹ́, is you I will talk to. Gbọ́, obìnrin tó bá jowó ọkọ ẹ̀, ó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ gan ni. As a matter of fact, tí o bá jowó ẹ̀, that means pé ikú ẹ̀ kò jìnnà rárá. Okay? And I suspect that there is something you are doing to this woman tó mú wùwà bó ṣe ń wùwà yẹn. Yes, you should stop all those acts and stop listening to what these friends are saying. Tega. So, ìdí nìyẹn tó fi sọ pé are sick, right? Ọ̀rẹ́ ẹ̀ sick. Fẹ́mi, I'll be in my office. Ọ̀rẹ́, tó bá kọwájú sí ẹ kò ta, tó bá kẹ̀yìn sí ẹ kò ta. Ó kù wọ nìkan báyìí tí ń ro ààrẹ pa. Ó dàbọ̀, èmi náà.
been 5 years. Tí bá ti jọ wà ní company. And the problem kan ṣe tí mo ní ni pé mo dínú gan. Mi kì í tètè sọ̀rọ̀ inú mi jáde. Mo wá wí pé tó bá jẹ́ pé mo ti sọ fún ẹ nígbà yẹn ni. Ó ṣeé ṣe kó má wà ní institution tó wà yìí. How? I love you so much. Nígbà tí mo wá rí pé o ti marry, mo wá wí pé kí n má dálé ẹrú. Ní mi ṣe sọ̀rọ̀ yẹn mọ́. But now, mo wá rí pé you are not happily married. Your home is not even perfect. Mi mọ̀ bóyá ó ní nǹkan tó lè ṣe fún mi. If you can give me a chance, just to make you happy, to make you feel better, to bring you back to life. You want to make me happy? Yes, I really want to make you happy. I want you to be happy. God will not make you happy. God will not make you happy. Ha! Oh, but jati tó sọ yìí. You love me. You want to make me happy. Don't you know I'm a married man? Please, I beg in the name of God, just lower your voice. Ọ̀rẹ́ ló jẹ́ sí mi now. Ìgbà wà ní gbogbo ilé wa bẹ̀rẹ̀. Oh! So nǹkan tó fẹ́ sọ rèé tó fi dá gbogbo nǹkan tó wà lẹ́yìn sílẹ̀. Get out of my office. I beg you. Get out! Get out! Rubbish! Please. Àbí máa gbọ́ jati tó sọ ni. Please, pẹ̀lú mi, respect yourself and get out. I will leave, but mo fi Ọlọ́run bá bẹ̀. Jẹ́ kọ́rọ̀ yẹn jẹ́ kó wà láàrin èmi àti ẹ. Má jẹ́ kó kọjá ibi báyìí jọ nítorí Ọlọ́run. Má jẹ́ ara àwọn mi jọ mo fi Ọlọ́run bá bẹ̀. Kí ló sọ? Ìràwọ̀. Ṣé ìwọ ní ìràwọ̀ bó ṣe wà yìí? Yes, mo ní. Ìràwọ̀ ti wo mi. Ìràwọ̀ ti wà diluted. Get out. Get out. Ah! Sorry, I will leave. Get out! Please. Ah! Ṣé fẹ́ bàdé mi fún mi jẹ́ báyìí? Honey, káàbọ̀. Ṣé. Báwo ni dé ẹ? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣe. Ẹ má bọ̀, nǹkan lè dé kó wọlé bẹ̀yẹn, jẹ́ kí bẹ́ẹ̀ bọ́ jákẹ́ẹ̀tì. Fílẹ̀ má bọ̀. Ṣé pé o máa bọ̀ fúnra mi? Má ṣe bẹ́ẹ̀, mi mọ nǹkan tí mo ṣe tẹ́lẹ̀ tí mi ò ṣe mọ́ tó ń fa gbogbo wàhálà yìí, so just let me do this. Ṣé bẹ́ẹ̀ lè máa sọ yẹn fún ẹ? Kò sí nǹkan kan tó ṣe mọ́. Gbogbo nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ náà ló ṣe. Máa ṣe bó ṣe ń ṣe lọ, okay? Jẹ́ kí n help. This is my duty. Ó dáa jẹ́ kí n ṣe duty. Má ṣe duty ẹ̀, mo ní má ṣe é. Ó dà fílẹ̀ máa lọ bọ̀ kọ́ mi fúnra mi. Mi wá má worry, don't worry. Ó yẹ dá bọ̀, kò tí wà lá bọ̀. Bọ̀, no problem. Bọ̀. Èmi ìmọ̀gbà tí gbogbo ilé ìbẹ̀rẹ̀ ń sìn. Gbogbo nǹkan tẹ́ fílẹ̀ tẹ́ ẹ̀ ṣe ó ní. Please wá tiẹ̀ smile wá wà lọ́wọ́. I'm good. Thank you. Ṣé bó ti tán? O ṣe. Níwọ̀. Kí ló dé tó jẹ́ aṣọ òdì ló wọ̀ wálé? Èmi wọṣọ òdì. Bẹ́ẹ̀ni. Èmi. Aṣọ òdì. Ìwà òun rèé na òun rèé ṣe bí lébẹ̀ láṣọ ẹ ní. Ní kí wàá ló wá ṣẹlẹ̀? Ní kí ló ṣẹlẹ̀? Ṣé fọ́ọ̀tì èmi wá nìyẹn? Jọ kí lébẹ̀ aṣọ bá wà níta kí ni ẹ ṣe jẹ́ fọ́ọ̀tì mi pé mo wọṣọ òdì wá láti ìta ni? Mú ìwà kò ń ṣe bó ṣe dress jáde nínú ilé láàárọ̀ yìí ni ṣé bẹ́ẹ̀ mi ni mo lọ aṣọ ṣé bẹ́ẹ̀ mi mo gbàṣọ fún ẹ. Ẹ jẹ́ bí sport mọ nǹkan tó ń ṣe. Thank God pé wọn náà rántí pé wọn ló lo aṣọ fún mi tó fi fún mi láṣọ. Aṣọ tó fún mi ni mo wọ̀ dẹ́. Aṣọ òdì ló fún mi tí mo wọ̀ nìyẹn. Mú ìwà, this is not how you dressed out of this house. Ọ̀tún aṣọ yìí ló wọ̀ jáde kúrò nílé láàárọ̀. Ọ̀tún kọ́ abúlé ọ̀tún àbí ọ̀tún Èkìtì ni. Ní kíni aṣọ tó fún mi ni mo lè gbé suit lé lórí jákẹ́ẹ̀tì wà lórí ẹ̀. Bí mo dẹ̀ ṣe wà lọ́fíìsì yẹn mo dẹ̀ bọ̀ lé. So what are you not telling me? Ọmọ ìwà má fi nu mímọ́ mọ́ jẹjàre. Kí ló dé ṣé mi ò rí ẹgbàá tó kúrò nílé láàárọ̀ ni? This is not what you wore. This is not how you wore it in the morning. Bó ṣe wọ ọkọ rẹ̀. Ọ̀dà jọ létí ni pé mi ò ní nǹkan kan tí mo lè fi nu ẹ lọ́wọ́ o bó ṣe rí ni nǹkan tí mò ń sọ fún ẹ. Ṣó ti yẹn sìn àti ilé ni mo ti wọṣọ òde kúrò ó tán. Kí ló ń tẹ̀ láti sọ fún mi?
bí mo ṣe wọ̀ kó lé ni mo ṣe wọ̀ yẹn ó tán nìyẹn kí ló wá sọ ṣé o sọ fún mi wípé bí a mo change aṣọ níta ni. bẹ́ẹ̀ ni nǹkan tí mo sọ dé ibi tó ti bọ́ aṣọ ni kò sọ fún mi. bíi changing room. àbí báwo àbí bíi ti báwo. ibi tó lọ tó ti bọ́ṣọ ni kò sọ fún mi mú ìwà. ó dà kórìí ò pé bẹ́ẹ̀ mi ṣe wọṣọ kúrò lérè o bẹ́ẹ̀ mi ṣe wọṣọ kúrò lérè tó bá dẹ̀ jẹ́ pé rọ́ọ̀dì mò ń pa lọ́mọlọ́pàá ìwà o bẹ́ẹ̀ mi ṣe wọṣọ kúrò lẹ́nì kò yẹ ẹ̀sìn kò yẹ ẹrù tó bá wù ẹ́ kó fi búra bí mo ṣe wọṣọ kúrò lẹ́nì ó rèé tó bá jẹ́ rọ́ọ̀dì mo pa kó má dà fún ẹ. mú ìwà. mo dá mo jẹ gbèsè mo ti jẹ gbèsè wíwí wá ṣe yọ mi jẹ ìpolówó mi ti bọ́ṣọ àtẹ̀bí ti bá mi báyìí mo dárò mo jẹ gbèsè ṣọ́ọ̀ṣì gbọ́kọ̀ mọ́ mi lọ́wọ́ báyìí. tó máa di ọ̀la èmi á padà sí school mi ò ní lè tú lórí ọ̀fẹ́ àti tú dúró pẹ́nu lé mọ́. ọkọ mi tí kò tí mo ṣe sí tí mi ṣe gbà yẹn náà èṣù ni mo mọ̀ èṣù ni owó èṣù ni. pẹ̀lẹ́ ẹ má sunkún. wọ́n ṣàfẹ́ da gbogbo ẹrù mọ́ mi lọ́wọ́. ẹ má sunkún mọ́. kò ṣe ọkọ mi ò ṣe ò ṣe o. ṣe ni kẹ́ ẹ tó fa ojú dádì mọ́ra. so ma nípa ọ̀rọ̀ ilẹ̀ tá a jọ sọ yẹn tẹ́ni ẹ fẹ́ kọ́ supermarket yín gangan lé lórí yẹn òun ló jẹ́ ká wà ń bílẹ̀ ní ma. bọ́ọ̀ lè ń sọ̀rọ̀ báyìí why you guys like this? ṣé nǹkan tí mo ń bá yín sọ ṣé nǹkan yẹn lè bá mi sọ báyìí ni for God's sake mo rò pé capable láti ṣe kíní fún mi náà ẹ̀dẹ̀ tí ọ̀bẹ ní sóò tí ò bá ju school kọjá kí ni ó gbélé báyìí tẹ́gbà mo ṣe yín iṣẹ́ tẹ̀ mọ̀ ọ̀kan tó fẹ́ ṣe ẹ sọ fún mi mi ò ní bọ́dà ara mi. no kì í ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mo fẹ́ kí transparency wà nínú business tájọ ń ṣe ni ẹ̀yin kàn ń gbéṣẹ́ fún wa ni àwọn kan ló ń ṣe field work yẹn òun ni mo ṣe mú wọn wá àwọn náà máa ṣàlàyé dáadáa fún yín nípa ìwọ̀n. tuale màmá mi olúwa ló ní ilẹ̀ àtẹ̀kùn rẹ̀ àtàyé àtàwọn tó tẹ̀dó sí inú ẹ̀ inú àwọn tó tẹ̀dó sí inú ẹ̀ là wà tó lọ́ọ́ fi wá jẹ mọ́gàjì ibì kan nígboro àwọn máa ń pè ní ọmọ sáké olúwo ojú èkó kò síbi tẹ́ fẹ́ lẹ́sìn tẹ́ rí tó bá jẹ́ pé inú omi lẹ fẹ́ sí ilẹ̀ wà nínú omi tó pọ̀ jantirẹrẹ ẹ̀ dẹ̀ decide pé òkè inú bú forest lẹ fẹ́ kọ́ supermarket yín sí àwa ní chance débẹ̀ àkànbá yìí fi ibùdó sọ àwọn abùdó sílẹ̀ wọn abùdó sùn débi tẹ́ bá fẹ́ ẹ wá ọ̀dà láti bẹ̀ ẹ máa dá lójú títì táwọn èèyàn máa fi wọlé táwọn máa jáde èèyàn àwọn tó máa yín nájà ń bẹ̀ o wọ́n táwọn máa ṣe ọlọ́run aláǹkó àti tíǹ alukurani. Can you just shut up? ẹ gbà mí for crying out loud you guys báwo lè máa ń sọ̀rọ̀ báyìí báwo lè ń sọ̀rọ̀ kí lè ń sọ lẹ́ni tí ò dùn mọ́ yín tó bá wọn kọ́ lọ tó mọ̀ kọ́ lọ́wọ́ sọ just keep quiet. madam mo mọ̀ pé ó yẹ kẹ́ bínú jù báyìí lọ ṣe get but ó dà pé ẹ̀gbọ́n ti yó ni torí èmi gan ti ń ẹ má bínú. Just listen to me Ṣẹ́tìrì tẹ́ bá ti mọ nǹkan tẹ́ ń ṣe I'll get back to you not until you have this thing upstairs I'm not gonna get back to you guys please. ẹnjìníà ṣẹ̀rígbẹ́ ti fọ́ ọkọ̀ ẹ̀ lágbèékalẹ̀ ọ̀rọ̀ mama èmi rò bí kí n tó lọ kí n kàn ṣe kí ni kí n gba nọ́mbà yín wọ́n náà wọn kí n dẹ̀ máa ṣàyín láago. ẹ̀gbọ́n ẹ̀wọ̀n tí gbogbo eléyìí náà ẹ já lọ náà. àlàyé connection ló láyé màá gba nọ́mbà lọ́wọ́ ẹnjìníà. sáàmù ansan. ẹ já lọ jọ. gbàgbé ilé olówó lélẹ̀ kẹ́kẹ́ fara yọ́lá tó a lè má rí i. ta làwọn pípù yìí wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ dá mi lóhùn. tó pẹ́. wọ́n kí ni gbogbo rọ́bìṣì yìí náà báwo ló ṣe máa jófòó ló máa wà lórí dání fún mi. ó fún yẹn gógó lọ rẹ ó fún yẹn gógó mo fẹ́ kó jẹ́ títì ẹ ok ó ṣe gọ báyìí tó fẹnu ọ̀ra ó ṣe rí báyìí náà èyí ṣe kó fi gbọ́ kó fi ń tẹ̀lé dànù look at you ó jẹ́ ṣe bí ọ̀dẹ káàkiri ìwọ ògbọ́n kọ̀ọ̀kan bó ṣe lè ń kó kéré mọ́tọ́ look at you ọ̀pọ̀ onílọ ọkùnrin tó bá ti ń rojọ́ káàkiri òfò ní irun wọn báyìí ló máa padà rí bẹ́ẹ̀ ni sísítẹ́mì tí wọ́n lọ bá tó sọ fún ẹ wípé kí ìwọ ọkọ lé mi jáde o àwọn fúnra náà wá sí ibìbà náà wá sọ wípé kí n kẹ́rù mi jáde nílé ẹ orí pò bò rárá orí pò bọ́ kankan
Dágínì bọ̀dọ̀ dẹ̀ òpó náà ṣì. Jẹ́jẹ́ ò jẹ́jẹ́ ẹ bá má joyè kúrò rò. Ẹ bá má joyè kúrò rò. Ìjà ni o. Òun àfẹsọ̀mú. Ó lè bàjẹ́ o. Lágbára kankan mú. Aninilára. Mú ìwà. Mo pè mí bíi pé mo jáde tí. Mo test etí mi wò bóyá ó ṣiṣẹ́ àbí ó ṣiṣẹ́. Ní ìwà. Àbí? Mo ń gbẹ́ tó bá lọ́rọ̀ tó fẹ́ sọ ni kò sọ, please. Ẹni abẹ́rẹ́ kan kì í hùwà. Jọ mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Àṣekámẹ́yìn sọ́wọ́ Gbogbo tó bá sọ fún mi pátápátá. Gbọ́. I can hear you clearly. You can see I am busy. Busy ò ṣe anything. Jọ má bínú, please come and sit. Apanimayọ̀dà ṣe jẹ́jẹ́ o kò má bàa tẹ̀. Jẹ́jẹ́ ò jẹ́jẹ́ o. Ìjà kò má bàa tẹ̀. Ìjà ni o àfẹsọ̀mú. Ó lè bàjẹ́ o. Lágbára kankan mú. Lónìí lára. Ìjà ni o. Mo fẹ́ bẹ́ẹ̀ pé kó dáríjì mi. Mo mọ̀ pé mo ti ṣe ẹ́ léraléra lẹ́nujọ́ mẹ́ta yìí. Ọjọ́ ṣáà dáríjì mi. Wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dálẹ̀ ẹ̀fẹ̀. Whatever tó bá wù kí n ṣe fún ẹ tí ò dùn mọ́ ẹnu dáríjì mi. Ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ìfẹ́. Meaning that ẹ̀dẹ̀ kan tí ẹ síbi pé kò lọ bá sọ. Mi ìwà ọtí o, ẹnì kankan ò tì mí sí ẹ o. Mo kàn rí pé mi ì jẹ́ kínú ẹ dùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mo ṣe ni pé kí n pè ẹ́ kí n bẹ̀ ẹ́. Tó bá jẹ́ pé ó ní ìkọ̀kan tí mo ṣe tí ò tẹ́ ẹ lọ́rùn tó fi ń wò ta, dáríjì mi, tọ́ mi sọ́nà, máa yíwà mi padà. Gbogbo yìí tó fi ń fò káàkiri pẹ̀lú àwọn oríṣiríṣi ọmọ ọ̀tá ẹ̀ tó jẹ́ pé wàá wọ ojú aṣọ kúrò nílé, wàá wọ òdì padà wálé. Tí ẹ̀mí mi dẹ̀ ń sọ fún mi pé obìnrin ló wà ń di ẹ, mi rò pé o ní ìdí àti máa ṣe gbogbo yẹn. Pé mò ń kó bèrè kiri àbí? Mi sọ bẹ́ẹ̀, má ṣì mí bọ̀. Àmọ́ mi wá ìgídà iye fò láwọn ọmọ yìí o. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ẹ̀sìn wọ́n máa sá lọ ni o. Ó dẹ̀ ronú bá ṣe bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ká tó ṣa gbogbo nǹkan tá a ṣàjọ léni kó tó di èèyàn tó di léni. Ṣó wá dáa kó mọ kan dé kó kàn wá sojú gbogbo ẹ̀ délẹ̀. Kò sí nǹkan kan tí ìyá tó bí ẹ lọ́mọ lè ṣe fún ẹ tí èmi yìí ò lè ṣe o. Tó bá ti wo gbogbo yẹn ìwọ wo dé ronú gbà tí a ṣẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ gbogbo ìfẹ́ wa yìí. Ìwọ ò dé rántí ìgbà tí mo lóyún fún ẹ tí ẹ̀rù ń bà mí tó promise mi pé o máa jẹ́ igi lẹ́yìn ọgbà fún mi tó kì mí láyà tó dúró tì mí tí mo fi bí dàpọ̀ yìí. Níwá kí ló wá lè ṣẹlẹ̀? Kí ló lè jẹ́ ẹ̀ṣẹ̀ mi tó lè dáríjì mí? Ìwọ kí ló dé tó lè flashback sáwọn ọgbà yẹn kókó? I don't know. I really don't know what I did. Ìwà ṣó ń sá fún mi ni.
love you too. Mo kàn rí bíi pé mo ń wá ọ̀nà láti protect ẹni because àwa la bí dàpọ̀ lóòótọ́. Èmi àtẹ̀dẹ̀ ti mọ́ra over 20 years. Mọ mi ò rí ẹ kó dàgbà o. Mo yẹ rí ẹ bí ọmọdé tájọ wà láti gbà ẹ́. Mo mọ nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ọ̀rẹ́ mi níta. Mo mọ oríṣiríṣi tí mo ń gbọ́ pẹ̀lú àwọn married women. I don't want that to happen to me. I want to hold my home. And I think the only way I can do this is by monitoring your movement. Doing all those things tí mo ṣe, ó ní mo believe pé mo lè fi hold ilé mi. Torí ẹ̀ ni àmọ́ dẹ̀ promise ẹ̀ sìn pé pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí sìn mi ò kàn mọ kankan tó jẹ́ point tó jẹ́ pàtó nínú ọ̀rọ̀ tó sọ tó touch mi. Máa change. I swear, I feel guilty. I promise you I will change. I will change. Ìtòmọ̀ àti ìtòmọ̀. Máa fi gbogbo ẹ̀ lẹ́yìn. It's okay, baby. Okay, it's all right. Jọ̀ọ́ mo mọ̀ kó sùn. Mo mọ̀ kó sùn. Ṣòkòtà ó ti fẹ́ tó bí 4 months báyìí tí mi àti ìtìjọ ní nǹkan pa. Ṣàánú mi, let me feel you. Feel wo? Ṣé wọn máa bá mi ṣiṣẹ́ ṣá? Ṣé wọn epo ti ya wèrè? Ṣé wọn ò ṣépè fún ẹ? O fẹ́ fi omi pẹ̀lú gbogbo òṣì àti ìranù tó ń ṣe káàkiri gbòòrò. Èmi ṣòṣì ní ìṣòṣì ń bì kankan. Elédèédé ń rí o. Ọlọ́run gbọ́ tó bá jẹ́ pé mo gorí obìnrin mi yàtọ̀ sí wọ kí tèmi bàjẹ́. Bẹ́ẹ̀ni. Ó ṣòṣì àti ìranù ló máa gbé kọ́ lọ́ máa pìyàn tó máa wà lórí kọ́ títí 3 minutes tí ò ní kúrò ńbẹ̀ wá tún máa rẹ́rìn òṣì káàkiri lórí fóònù ta ló máa ń pàṣẹ for 3 minutes all the time wá ti wà lórí fóònù 3 minutes sọ fún mi. Tọ́pẹ́ ó lè jẹ́ nǹkan tẹ́ni yẹn ń sọ fọ́ ni ló ti gba pé kí n rẹ́rìn ń ṣàánú mi.
Ọ̀gá Diola. Báwo? Máa òkè ìgbẹ́ ń sọ. Fine nílé. Okay, thank you very much. Ọ̀gá ńkọ́? Ó wà lọ́fíìsì. Okay, tó bá ti jáde kó jẹ́ kí n mọ̀. All right, sir. Ó ṣé. Báwo ni? Ọlá. Yes. Ṣé o kò ṣe mí? Yes, ó ṣe mí náà. Kí ló dé? John tó Ọlọ́run. Ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ kí n sọ fún ẹ pé mo ní feelings fún ẹ láti bí 5 years. Wá di pé wá lọ sọ fún Ṣẹ̀yẹ. Ṣẹ̀yẹ wá ń ṣe bákan sí mi, ó wá ń ṣe àtútù sí mi. Omi ìsọ nǹkan kan fún Ṣẹ̀yẹ náà. Ó sọ fún Ṣẹ̀yẹ, Ṣẹ̀yẹ ń ṣe àtútù sí mi. Ọlá mi. Why are you like this now? Please stop this. I'm a married man. I'm married. Oh! It's not what you think. Go to look. Oh! Nítorí òṣì àti ìranu tó fẹ́ ṣe ni mo ṣe wàá sàlẹ̀ bẹ̀rẹ̀ látọ̀ tí wọ́n ń pè fọ́ọ̀nù ẹ̀ tí ò gbé àbí. It's not what you think. Okay, tó kó fẹ́ ṣe quickie àbí. No. Tọ́pẹ́. Ó yọ owó ẹ̀ ní. Why is all this noise now? To remove her hand. Mo ní kó yọ owó ẹ̀ kúrò lórí mi. God. I'm asking you, let's come over here. Ṣẹlẹ̀ náà. Claudia, who is this? Ẹ̀bá yára kíyèsí kẹ̀kẹ́ kó má bàa gba gbogbo ọrùn ká. Ẹni abẹ́rẹ́ kan kì í hùwà ìtàn. Àṣé ká mẹ́yìn sọ́wọ́ ọ̀tún, ká mẹ́yìn sọ́wọ́ òsì. Ká wá fẹ̀yìn rìn láti Ṣẹ́yìn déyìn Èkìtì. Ẹni tí ò ní ní o, abẹ́ orí. Apanimayọ̀dà ṣe jẹ́jẹ́ o kó má bàa tẹ̀. Jẹ́jẹ́ ò jẹ́jẹ́ ìjà kó má bàa tẹ̀. Ìjà ni o wá fẹ́ sọ mú. Tọ́pẹ́ tó bá mú ìfún rẹ̀ ò ní expect nǹkan tí wọ́n ṣe fún ẹ. Now I'm asking you again. Kí ló wà láàrin wa àti Mr. Muiwa? Ṣé mo rìn dín ní? Ṣé mo gọ̀ ní? So, Muiwa, you can pick my call, abi? That I've been calling you for the past 3 weeks tí o pick call me. Wá, kí ló tí o sọ fún mi wípé MQR ni o ti ń ṣiṣẹ́? Lórí tí màá ṣe máa sọ fún ẹ, ìwọ go bí mi lè rí ibi tí mo ti ń ṣiṣẹ́. Ṣé ló wá kí mi mọ̀ pé bẹ́ẹ̀ ló ti ń ṣiṣẹ́? Ṣé máa wá ká ọkọ mi lórí burúkú? Ṣé máa ká mọ́ bẹ́ẹ̀ ni? Àníyàn ò ṣe problem ẹ̀, ó ṣàfún ẹ lówó ẹ̀ ń gbà ẹ̀. Kí ló ní ìdí tí mo ti ń ṣiṣẹ́ fún? Muiwa, ṣé nǹkan tó ń sọ fún mi sì ni wípé mi ò ní right láti mọ ibi tí máfìrì mi ti ń ṣiṣẹ́, àbí? Okay, ní ká gbé ògbó yẹn sí ẹ̀gbẹ́ kan. Ọjọ́ òní mo fẹ́ rí ẹ. Tọ́pẹ́, mi ò ní interest mọ́ rárá ni. O ò ní interest? Yes. Muiwa, why are you talking this way? Ọ̀nì ọmọ ẹ̀sìn mi pé o ò ní interest now. Mi ò ní interest mọ́. Hello? Hello, Muiwa. Kí ni mo kọ́ra mi sí inú ọ̀gbọ́n sí? Baby, kí ló ní interest nínú ẹ̀ mọ́?
yẹn ò ń sọ̀rọ̀ pé ò ní interest nínú kankan sí. Ọ̀gá mi òótọ́ ni pé òun fẹ́ Mr. Muiwa. àní a máa wọrí jàre mi ò ní interest mọ́ mi ní interest mọ́ náà ni ìyẹn ti kúrò mọ́. owó hàn ní má stress ààrẹ mo mọ̀ pé nǹkan tó ló ní interest inú ẹ̀ yìí nǹkan tí kò yẹ kó ní interest inú ẹ̀ yìí ọlọ́run dẹ̀ ní jẹ́ kó ní interest inú ẹ̀ mọ́ láéláé lágbára Ọlọ́run. bébí ọ̀ṣà mi. àmín àmín gbogbo nǹkan tó sọ pátápátá ni mo gbọ́. Tọ́pẹ́! Tọ́pẹ́! What else do you want me to do? Kí ló tún fẹ́ kí n ṣe fún ẹ? Wàá ṣọ́ mi nílé, wàá ṣọ́ mi lóko. Ò jẹ́ kí n gbádùn nílé, ò jẹ́ kí n gbádùn ní ọ́fíìsì. Jọ sọ fún mi táìmù wo lo ní láti lè lọ máa bá ọ̀gá mi jọ láṣọṣepọ̀. Mo rántí nǹkan kan o. The other day tí mo délé tí mi bá ẹ àṣọdọ̀ ọ̀gá mi ló lọ tó fi ràdà wálé wá threaten mi. Now listen and listen good. I don't want to see you in this bedroom, living room, or anywhere in this house. ọkọ mi bẹ́ẹ̀ ni mo fẹ́ kí lọ ní táìmì ti lọ jọ àbí sílẹ̀mọ̀ àbí síta jọ iṣẹ́ ìṣù ni jọ́n tó rọ́ọ̀tọ̀ rọ̀bà. I have always known you as a calm and good man. Please. Tọ́pẹ́. Yọ̀tọ̀ rọ́ọ̀tọ̀ ṣàní. Ṣé o mọ̀ pé ìwọ ló ra àdá àti UTC wá sínú ilé yìí? Kó má jẹ́ pé òun ni máa mú ti máa lò fún ẹ. Ṣorí bínú mi ṣe ń dùn yìí jọ mo fi Ọlọ́run bẹ̀ ẹ́ má ṣe nǹkan kan tó máa bà mí láyọ̀ jẹ́ o ṣorí bá ṣe ń gbé nílé yìí nínú ìrẹ́pọ̀ peace harmony I'm enjoying it and I want it to stay that way. Sọ́ọ̀lù tí àdúrà bá ti ń gbà kò sí problem kankan mọ́ máa gbàdúrà. Thank you, baby. Thank you. Okay, jẹ́ kí n lọ bẹ́ẹ̀ gbé fruit ẹ wá àbí. Mo kò fẹ́ wọnú restroom yẹn lọ. No, má worry, mo wà okay. O ní láti wọ bẹ̀ mọ́. No. Inú ẹ̀kọ́ tí o. Okay, fine. Yeah, you got me. But jẹ́ kí n lọ bẹ́ẹ̀ gbé fruit ẹ wá. You want more of watermelon, yeah? No problem, baby. Okay, let me get it for you. Obìnrin, they are too smart. Wọ́n máa tóbi lọ́ba o. Abẹ́rẹ́ àwọn ẹranko. Ẹ pẹ̀lẹ́ máa wo. Ẹ wá ma. Ṣé kí n bá yín ṣe? Ẹ dákun ẹ má bínú o. Ṣé ẹ̀yin lè fẹ́ ta sí bàbá Mápàdé ni àbí bàbá Mápàdé fẹ́ ta sí? Ta ló ń jẹ́ bàbá Mápàdé? Dádì mi ni. Yéé dádì mi, òun ni wọ́n dì jù. Jùgùjùgùjùgùjù. Ṣé ẹ rí ní àdúgbò yìí? Gbogbo àwọn ọmọ kéékèèké lọ́mọ obìnrin especially ọmọ ọdún 12 tí dáàdì ń bá mu wọnú rúùmù yìí wọ́n máa gbọ́ wá inú náà máa vibrate àti grrrr àti gbùrù kí ló ń dún ríngé tó ní burúkú ló ń dún nínú ilé. Ṣé rí àwọn ọmọ ọdún 8 ọmọbìnrin tó bá fẹ́ rán wọn ṣe àwọn òbí wọn prefer kí wọ́n rán wọn sí ìlú òyìnbó lọ́ra yọ 5 naira kọ́mọ́ 5 naira ju kí wọ́n wá sínú ilé wa lọ. Kí ló fà ọmọ kìtọ́ ọmọbìnrin bá rí dáàdì mi bàbá Mápàdé wọ́n yọ wọn ni
ṣé tó fẹ́ gbọ́ àkọ́bí wọn 45 years ni dádì iṣẹ́ pé 60 years ni. abalẹ̀ ẹ̀dàrẹ́ Karim sáà dádì àwọn tí ó bèrè yìí rèé dádì ẹgbẹ̀rẹ̀ sáà mo mú gbọ́ tó dárúkọ 60 mo sọ ní 60 ọ̀pá 60 náà ni wọ́n sọ dádì 60 àbọ̀ abálọ̀rọ̀ ọ̀pá 60 ẹgbẹ̀rẹ̀ ẹjọ́ mo fẹ́ sọ kankan fún ẹkẹ tó sọ ẹ̀yìn gbogbo tí Karim bàbá yín sọ pátápátá ẹ dìlítì ẹ kó nu mẹ́mórì yín ṣọ́dí èyí mi ẹ ò kẹ́bí àtẹ̀rájọ́ ń gbé mo mọ̀jú yìí lọ ẹ jẹ́ kó wipe off kó nu mẹ́mórì yín ìdásọ ẹ̀pẹ̀lẹ́ bá dìá ṣàlàfíà ni ẹ̀pẹ̀lẹ́ ẹ ta ní àwọn. dádì àǹtí ẹ̀ ni mí bẹ́ẹ̀ ni èmi là àǹtí ẹ̀. ẹ̀pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni dádì ẹ̀yin la wá rí o ṣé bílíf pé Diola ó léyàwó ẹ̀ jáde kúrò nílé lọ́gànjọ́ òru. Prince. bẹ́ẹ̀ ni ó lè wá bá mi kò tún wá tán síbẹ̀ o ó lè jáde toyúntoyún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe wo yìí ó ń wà lára ẹ̀ bẹ́ẹ̀ ni. sista ẹ má bínú Yorùbá ní ẹni oníkàn òun láti ń gbọ́ pọ̀n ẹ jẹ́ kóun náà sọ̀rọ̀ ẹ má díà àǹtí ẹ parọ́ kan má Diola. rárá sà bó ṣe sọ yẹn gangan bó ṣe rí náà nìyẹn sà. bó ṣe rí sọ yẹn. bẹ́ẹ̀ ni ó lé mi jáde ní sà. olóyún. mo ti lóyún sà. ó dẹ̀ mọ̀ pé olóyún. Adéọlá dẹ̀ lé ẹ jáde ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́ ayé òní ta ti wá tẹ́lá nígbà tá ti ń wá oyún pé kò tiẹ̀ lé nìkan kó lóyún ó dẹ̀ lé ẹ jáde tóyún. Yorùbá ní ọmọdé ò ní rí ìyá àti bàbá ẹ̀ kó lóun ò rí Ọlọ́run ẹ mọ bí mo ṣe tó lọ́dọ̀ Adéọlá. ẹjọ́ ẹ ṣàánú mi sà ẹ má yẹ kí tèmi bàjẹ́ kò síbi kankan tí mo fẹ́ lọ ju bíbá yín náà ní ẹjọ́ ẹ ṣàánú mi. ìyàwó mi ṣo fẹ́ gbọ́ bẹ́ẹ̀ni sà bí tiẹ̀ bá ti bàjẹ́ tèmi ti bàjẹ́. ayé yóò ní bàjẹ́ sá. ẹ tiẹ̀ náà ò ní bàjẹ́ kò ní bá ẹ ríran wò. ẹ má jẹ pé torí pé tí n bá pè ibikíbi tó bá wà ó máa fi tó ń ṣe é lẹ̀ lọ́wọ́ ó máa bọ̀ lọ́dọ̀ mẹ́yìn ẹ jẹ́ kí n ṣe àwọn investigation kéékèèké kan tí n bá ti ṣe yẹn tán I will get back to you. kò ní di investigation ẹ bá wa pàṣẹ fún Diola pé kíyàwó ẹ padà sínú ilé ẹ àṣẹ ní kẹpà fún ẹ jọ sáà ẹ pàṣẹ fún un kò ní di investigation dadi. Let me give you an assurance no matter what happens èmi ò fẹ́ mọ̀ ohun tó fẹ́ ṣẹlẹ̀ mi ò fẹ́ mọ̀ o lè kó lè ẹ. ẹ fà yóò ẹ ṣe ìfẹ́ ṣe lè rìn sílé ẹ lágbà mo rí Jésù àwọn náà ń pẹ̀lú ọmọ tó ń dùn. sista ẹ ṣe wọ́n bí 20 ni àbí. ẹ rárá sà àǹtí mi ni wọ́n. ó dàgbà jù wọ́n lójú mi. ó brothers ẹ ìlú ẹ má ti lọ. kárí kò ní dáhùn máa wọ kitchen gbogbo tẹ́ bá fẹ́ jẹ máa sì fún yín máa wá fún oríṣiríṣi nǹkan sí torí ẹ̀yin ẹ tún wẹ̀rí ẹ wo smiling face. ṣé ìgbàgbé pé ẹ máa bá wa pàṣẹ fún Diola. èmi gbàgbé yìí ni mo ṣe dé nínú ayé ọ̀rọ̀ eré ọ̀tọ̀ ayé iṣẹ́ ọ̀tọ̀ of course ẹgbẹ̀lẹ̀ sọ́yìn tó mi. ẹ ṣe gan my dear fọkànbalẹ̀ ṣe gbọ́. ẹgbẹ̀lẹ̀ ẹ ṣe gan o ẹ ṣe ojú òbí tì ọlọ́run aṣọ yìí o ẹ ṣe símọ́ of you. Karim pẹ̀lẹ́ ẹgbẹ́ àtàrà súnmọ́ bí ó sọ kankan nípa 60 lẹ́ẹ̀kan ó ní 60 kí ló ṣẹlẹ̀ pẹ̀lú 60 yards. mo ní 60 yards ọ̀pá aṣọ tó dání 60 yards. èmi kọ́ ni mo ní oyún. Yes, I am very sure I'm not responsible for that pregnancy. Anytime tẹ́ bá fẹ́ wá ilé wa ẹ ṣáà jẹ́ kí n mọ̀. ẹ wò ẹ jẹ́ kí n pè é padà sà. Yes sir.
Adéọlá. Adéọlá. And are you sure pé ìwọ kọ́ ló ní oyún tó wà nínú ìyàwó ẹ̀? Yes, I am very sure. Èmi kọ́ ni mo ní. Ìwọ kọ́ ló ní. So, nǹkan tó ń try láti sọ fún mi ni pé for the past 3 to 4 months ago, ìwọ àti ìyàwó ẹ̀ jọ ní nǹkan kan papọ̀. I mean, bí ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó. I mean, gbàwó lọ tún bẹ́ẹ̀ padà sí ní ṣe. Adéọlá. Be careful. Ṣú ààrẹ Adéọlá. Má jẹ́ kí ilé ẹ̀. Tega, please. I know what I'm doing. Mo mọ nǹkan tí mo ń ṣe. Please. You know what you are doing. If you don't mind, I have some work to do. So, are you saying I should leave your office? Oh, I see. I am 100% sure pé mi kọ́ mo lóyún Tọ́pẹ́ o. And I'm repeating it again, 100% sure èmi kọ́ mo lóyún ẹ o. Ọdẹ so ìwọ lè máa kígbe báyìí sọ̀rọ̀ ìwọ smart tó yìí ló wá sílẹ̀ mi tó ń ṣe bí àrùn ìdì. Kí ló ṣe? Ọwọ́ mi tẹ̀ ń wò yìí. Tọ́pẹ́ ló fi àdá ṣá mi níbẹ̀ o. Jésù. Bẹ́ẹ̀ ni mà. Tọ́pẹ́. Kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣe o. Times without number. Bí kí Tọ́pẹ́ máa yọ àdá, kó máa yọ ọmọ rogùn, kó máa yọ igi sí mi. I can't take it any longer, sister o. Òpònú ọ̀dẹ̀ ìrẹ́kẹ́ lẹ́yìn Tọ́pẹ́ o. Excuse me, sister. Sir? Ṣé ẹ mọ̀ pé àfi insult bẹ̀rẹ̀? Ẹ má jẹ́ ká insult ara wa. Daddy, Ọlọ́run kúkú ní bá títí ní jẹ. Ṣé rí 100% sure tó náà ṣọ́ yẹn kò ṣọ́ kankan. Bẹ́ẹ̀ ni, ṣe láìjọ́ tí mo ti mọ ọkọ mi. Ọkùnrin mi lè bá ní kankan papọ̀ rẹ̀. Kí ló wá ń sọ? Kí ni àgbáyà òṣì? Okay. Ṣé rí kò sí iná tó ń dún lókè? Ẹ Jésù tí ò ní délẹ̀. Kò dẹ̀ sí iná tó wà nílẹ̀ tó mi ò ní pa. Mo ń bọ̀ púpọ̀ ẹ máa níyànjú sí. Àṣírí òpònú ọ̀dẹ̀ kò tó yẹ ká ti rárá yanjú nílé. O ò gbà ó wá sá wá síta ṣé kò tún ẹ báyìí idiot òṣì. Ẹ kà ní. Ṣé o sí? Ṣẹ́rí kìíní kan wà táwọn olóyìnbó ń pè ní DNA medically tí gbogbo wa tá mọ̀ ìyẹn ni pé tọ́mọ bá diyàn pé èmi ni mo bí èmi kọ́ ló bí fún wọn á lọ ṣe DNA àwa náà ní spiritual DNA olówó bí ṣùgbọ́n tiwa ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni wípé oyún ló ń dictate ok èmi ló lóyún fún èmi kọ́ ló lóyún fún olówó bí o wà wá kúnlẹ̀ báyìí wà wá sọ pé tó o ṣáájà wọn máa là ọmọ ọba Adéọlá ló lóyún inú mi tó bá jẹ́ pé òótọ́ ni mò ń sọ kí n bí wẹ́rẹ́ kí n bí láyọ̀ kí n sọ láyọ̀ tí bá ti ń fi orúnkún ọ̀tún kúnlẹ̀ kí n fi tòsì kí n fi dìde ọ̀tọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ wípé Adéọlá kọ́ ni mo lóyún fún mo kàn ń parọ́ mọ́ ni òṣàjà má máa là dájọ́ don't stress yourself má sọ jù bẹ́ẹ̀ lọ má sọ anything tó lè fi implicate òṣàjà má máa là dájọ́ tó bá jẹ́ pé nǹkan ni o lóyún fún immediately o máa land up sórí wheelchair ni o ẹsẹ̀kẹsẹ̀ o máa wà lórí wheelchair bó dẹ̀ ṣe máa bá kú nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ wípé Adéọlá ló lóyún fún personally I will compensate you màá dẹ̀ compensate fún Adéọlá ọmọ mi kò compensate you let's go oya. sórí ń burú ni. sista ẹ. bẹ́ẹ̀ ni iṣẹ́ máa ṣí i ẹ dá ògbẹ́ sílẹ̀ tó ń ṣe ní kìkì máa búra òṣì kan ẹ̀yin kọ́ lè dálẹ̀ ni. ẹ wo sísá mi Adéọlá kọ́ ló lóyún o. ta ló wá lóyún. ẹni tí bíi ti ta òun ló lóyún o. ẹni tí bíi ti ta ló lóyún.
bíi ti ta ló lóyún Díọlá ló lóyún. sista mi ẹ ti dé pẹ̀lú wàhálà yín o mo sọ pé kò kì í ṣe mo jẹ́ bébì ni ṣé mo nímọ̀ èèyàn tó fún mi lóyún ni mo ní síbi títa òun ló lóyún. orí ti ẹni ò pé etí ti ẹ ló di òmùgọ̀ àní Díọlá ló lóyún ọkọ ẹ ló lóyún ó jẹ́ ń gbé mi lẹ́nu. sista mi ò gbọ́ yín lẹ́nu ẹ̀yin ní ọ̀rọ̀ ti tèmi ẹ̀yin ní òye ṣé mo jẹ́ bébì ni a ní mo fẹ́ ká wá nǹkan tá a máa ṣe sí ni. ìyẹn ṣe wá gọ̀ báyìí torí Ọlọ́run ó ṣe gọ̀ báyìí àní Díọlá ló lóyún ọkọ ẹ ló fún ẹ lóyún. ó ṣẹ̀ṣẹ̀ yé mi ní o. ta ló fún ẹ lóyún. Díọlá ló lóyún. olókìní gòkè àjà ojú tó lé ojú tó kù nígbà tí mo ti bá ọmọ mi sọ̀rọ̀ ìyá Díọlá tó ti bá mi sọ̀rọ̀ àbá èyí ò ní nígi ló kókó máa mèso ẹ̀ mo mọ̀rú ọmọ tí mo bí ọba ọlọ́lá lè wọ̀nyí o 9 times ẹ̀ẹ̀mẹ́sàn-án la gbé fásilẹ̀ táì ká ló máa jọba olómù o kí fa tó lè mú èèyàn á mọ̀rú èèyàn tó jẹ́ á mọ̀rú wà tó máa hù ọmọ mi ò ní cheat èèyàn kò dẹ̀ ní parọ́ most especially kò ní cheat obìnrin can you see yourself sori ajá mama alasọ tiri fake ni o yeah fake ni ọdún original oògùn wà nù lé o but ilé fake ni 1200 ló parí ẹ̀ bó ṣe wáyé Karim ló ṣe o Karim tí mo ń pè Karim kì í ṣọmọ mi mo adopt ẹ ní o ibi tó gùn sí rè ṣẹ́gbọ́n náà wúlò. ṣàánú mi ẹ pa mí sílẹ̀ má pa mí síta ìjọ. kó sì bí mo lè pẹ́ sí mọ̀ ìwọ fúnra rẹ ti parẹ́ sí Ìkẹjà shopping mall ilé ìyá ẹ̀ lójú gbogbo Áfíríkà ó ti parẹ́ síbẹ̀. Look at you look at you ó fi gbónára ba iye ara ẹ̀ jẹ́ kó máa yọ àdásọ́kọ ẹ̀ kó máa yẹ ojú fóònù ọkọ ẹ̀ wò kó rí máa di alásán bẹ́ẹ̀ o mo bẹ́ẹ̀ ni yẹn ṣe jẹ́ ó ti dìjà sórí ẹni tó bá ń fi idà pààyàn kò ní fẹ́ kó wọ́n mú dà kọjá níwájú òun láéláé. Look at yourself ẹni tí ayé ẹ̀ bá dẹ̀ ti jóná ní Yorùbá sọ ó máa ń wẹ́ni kúnra ní bíi tàǹtí ẹ̀ yìí. Yes n tó kù tí mo lè sọ fún ni pé ẹ̀rọ a máa lọ báyìí bí ó fẹ́ kí n gbọ́ ọmọ àlè sínú ilé mi. ẹjọ́ dáàdì ẹ bá wọn parí ẹ̀. ṣó fẹ́ kọ́ máa lè wà nílé mi. then go wo arábìnrin ṣe àkókò mi mo sọ pé o fine èmi ni mo sọ pé o preach òun rẹ́rìn tí bá gbá ẹ ní ojú wà á họ́ bí ìwà ni. ẹ bá jẹ́ báyìí mi jọ mi ti burú dànù. out tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa fọ́ ọ̀sán máa fọ́ kí n bá lórí. Get out! Get out! Nonsense. Nonsense. Thank you. This is 1,200. Adiola, congratulations. I won't say more than that. Auntie. Ẹ wo tí n bá sọ fún yín pé ọ̀rọ̀ tẹ́ ń sọ látẹ̀kàn pó yé mi irọ́ ni mo pa fún yín o sentence kan ṣoṣo nù gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yìí kò yé mi o not at all. ẹ wo tẹ́ bá farabalẹ̀ ayé yín tẹ́ bá farabalẹ̀ láti gbọ́ gbogbo nǹkan tí mo fẹ́ sọ ẹ understand. ẹ wo àbúrò mi ṣé kò ṣe é rí àbí ọkùnrin kan máa ríro eléyìí ojú òní máa ṣe falafolo ẹ wò náà ẹ dá mi lóhùn ẹ dáhùn. ẹ wo aunty mi ò ní fẹ́ kí n feel bad pé mo ṣílẹ̀kùn mi fún yín pé kẹ́ wọlé ẹ mọ̀ because gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ ti ń jẹ́ kí n máa feel bad pé mo jẹ́ kẹ́ wọlé kẹ́ jókòó nílé mi in the first place. ẹjọ́ ṣàṣírí ni ẹ wò mí ṣé ẹ máa rí wa ẹ máa sọ pé ẹ̀rẹ́ yàn ni ẹ wò ẹ má sọ̀rọ̀ sí mi o because ọkọ yín òun ló fún àbúrò mi lóyún o káyọ̀ kò ń ṣọkọ yín tó fún àbúrò mi lóyún èmi ò rìnrìn dọ̀tí mo mọ class. àǹtí ẹ mọ̀ pé mo ti ń pọ́n yín lé látẹ̀kan mi ò dẹ̀ ní fẹ́ kẹ́ wọ́ ara yín lẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ní pẹ́ ẹ̀ ṣe rí o bó ṣe rí ọkọ mi tẹ̀ ń sọ yẹn mi ìṣọ̀pẹ́ mi ni tẹ̀ ń sọ
ọkọ mi lè burú àmọ́ mo mọ ibi tó burú sí. My husband is a responsible man. Yes, I can tell you that over and over again. Pé kọ́kọ́ mi wá fún àbúrò yín àṣà yìí lóyún kò possible. Èmi àṣà. Jọjọjọjọjọ àìtí sọ̀rọ̀ tán àìtí kò falẹ̀ òfà tí ń ṣe o. Ṣọ́kùn dáṣà lójú ẹ̀ ní. Ìwọ tó gbẹ̀rún rẹ́ẹ̀dì sórí. Máa pè mí láṣà mọ́kànjọ́. Lọ́kọ mi máa wá wò ṣùṣùṣù ló máa ní pé òun fẹ́ fún lóyún. It is not possible. Alábùrò mi ní class. Ẹ wo bàtà tí irun ló bára wọn mu kò ń ṣàṣà. Ọ̀rọ̀ yín ti yé mi ṣẹ́rí ìgbà tẹ́ tí ń ju ọwọ́ tẹ̀ ń ju pátẹ̀ ń ṣe gbogbo ẹ̀. Mo ti mọ̀ pé àbúrò yín àṣà irú kankan gbẹ̀gbẹ̀gìrì lẹ́yìn méjèèjì. Ẹ wò àǹtí ẹ má insult mi o. Àbúrò mi ó gbóyún ọmọ yín o. Ẹ má insult mi o. Ẹjọ́. Ó hàn ní oníṣorí burúkú. Káàbọ̀, ó mọ̀ rìn. Wòjọ́, èwo ló mọ̀ rí inú àwọn obìnrin méjèèjì tó jókòó yìí? Òun ló ti dé ìṣẹ́bẹ́ ní jó belebele látẹ̀kan. Ẹ dáhùn. Mú ìwá. Mo ní èwo ló mọ̀ rí inú àwọn obìnrin méjèèjì tó jókòó yìí? Ojú mi ṣú ni. Yọ̀gbẹ́ tójú ẹ bá ṣú, these women wọ́n ti constitute nuisance ń bí látẹ̀kan. Kò tiẹ̀ sí wàhálà, kò sí bójú mi ṣe lè ṣú tó máa rí olórí burúkú yìí. Ṣé kìí ṣe pé wèrè olórí burúkú yìí? Mú ìwá. In your entire life, má pè mí ní olórí burúkú mọ́. Àbí ṣé kìí ṣe pé wèrè tí wàá sọ ń bí wípé òun fẹ́ fi tipátipá ti oyún mọ́ mi lọ́rùn. Mo sọ fún ẹ wípé mi kọ́ ni mo ní oyún. So ti yẹ, mo sọ fún ẹ pé mi ò ní tẹ̀sí ní gbogbo. What? Kí mo tiẹ̀ sọ gan mi mọ tí mo fẹ́ sọ. Wèrè. Kọ́lé yóò sọ bẹ́ẹ̀. Baby, Shadi, kó lórí burúkú ni. Ẹ ṣáà dáhùn. I think I've seen this face before. Where? Sir, èmi Ṣẹ́gun ni sir. Ṣẹ́gun o. Ṣẹ́gun àbúrò ìyàwó yín sir. Oh. Ṣé wọ rèé? Ó ti yàtọ̀ gan o. Ẹ tí wọ́n bá Ṣẹ́gun òun kọ́. Èmi ò Ṣẹ́gun sir, Kóredé lórúkọ mi. Ọ̀rẹ́ àbúrò ìyàwó yín ló jẹ́. Ìwọ Ṣẹ́gun. What are you guys doing here? Actually, àǹtí mi ni wọ́n pè mí. So wọ́n ní kí n yọjú sáwọn. Wọ́n náà ní one or two things tí mo fẹ́ bá wọn ṣe. Pẹ̀lú bó ṣe rí, pẹ̀lú oorun tó gbé sórí, pẹ̀lú bó ṣe rí náà. Kí láǹtí ẹ ń pè é fún pé kó wá ṣe bí? Kí ló ṣe? Kásán. Ọlọ́sùn. How are you? Pẹ̀lẹ́. Bímpé, kí ló ṣẹlẹ̀ bó ló lọ? Kí ló dé yìí? Bó ni yẹ́ lọ? Ewa, I think I need my sanity. And to have my sanity, I just have to leave this house. Ewa, mo need to breathe. Gbogbo wàhálà yìí ti pọ̀ jù ẹ̀mí mi lọ. And there is no how I can survive it. Jọ̀ọ́ jẹ́ kí n ṣáà lọ. Jẹ́ n breathe in fresh air. Bímpé. I am so sorry. It's okay. Kò sẹ́ni tó wà tí òkè láṣìṣe. Yeah. Ìgbà tó ti bẹ̀ mí, ó ní mo ti change, mo ti jáwọ́ kó ní gbogbo rádaràda, mo ti explain fún ẹ. Ó dẹ̀ ti ṣẹlẹ̀ bó ṣe máa ṣẹlẹ̀ ní ẹ̀wọ̀n lè dédé fi mí lẹ̀ bá ìjọ. Èmi ò ní gba oyún kankan. Mo ti jẹ́ kó mọ̀ kó lọ wá bó ṣe máa ṣe oyún inú ẹ̀. Mi ò ní gba oyún kankan. Ó kàn yín lágídí fún mi ni. Múyìwá, you were doing all this. O dey victimize mi nínú ilé. Òun fìtínà tì mí Múyìwá. Múyìwá mi ò lè rí. Mi ò lè lọ kí ọ̀rẹ́ mi. Wọ́n sọ pé mo ti tẹ̀lé ọkùnrin lọ. Ìyẹn ni ó worst jù. Múyìwá, why? When you knew that you were doing all this, kí ló dé tí ò ń pín mi lẹ́mìí nínú ilé mi? Múyìwá mi ò lè tẹ̀lé ọ̀rẹ́ lọ pàtí. Mi ò lè lọ sọ́jà. Wọ́n ní mo ti tẹ̀lé ọkùnrin lọ. What kind of life is this? But you, end result ẹ̀rẹ̀ now.
jẹ́ kí n máa lọ. You can't see kó gbogbo ẹrù mi kọ́re o. Just let me go and breathe. Just for 1 year. Ọmọ tó ṣẹlẹ̀ mo ń yọ̀ ni. Ìpínlẹ̀ tí mo ṣe mo yọ̀ kó ṣe tí mo lè fẹ́ tó lè fi mí lọ́kàn balẹ̀ bí wọ́n. Ọmọ tí mo gbé kiri tó lóyún fún yìí kò sí kankan tó fẹ́ ṣe fún mi. Mi ò lè bá gbé fọ́jọ́ kan. Mo kàn fi ń pàǹtà ni. Jọ̀ọ́. Tó bá ní kí n wà nínú ilé yìí, ìṣẹ́dá kí n kú àbí kí wọ́n kú. And I don't want that. So just let me go. Let me breathe in my new air. Just... wíwá Ọlọ́run máa dá. Ọlọ́run máa dá. Wíwá Ọlọ́run máa dá. Láàrin èmi, ìwọ àti ọmọ tó fún lóyún. Jẹ́ kó dáa fún ọmọ tí mo fún lóyún. I know there is God. Ọlọ́run dá fẹ́mi àti ẹ. It's okay, Ṣẹ́gun. Wá bá ọmọ yìí gbé báàgì. Mama. Báàgì wo? Pé. Ẹ ṣe gan. Bí pé. It's okay. I'm sure you want me to stay alive. Yes, mommy. Okay. So take care of yourself. I love you. Love you, mommy. Mommy, it's okay. Mommy, Daddy, please stop her. Mommy, please. Mommy, Daddy, please stop her. Mommy. Mommy, don't go. Daddy. Hello, doctor. Mo dẹ̀ ti wá múra tán o. Ẹ sí. Okay, kò sí problem yẹn. That is next week, àbí? Màá kó wá next week fatinata ni. Ẹ ṣé gan. Àwọn náà ti dé. All right. Ẹ ṣé sir. Ọkọ mi ti dé. Bẹ́ẹ̀ni. Gbọ́lá fẹ́ lọ sí hospital báyìí ma. I need Lomole Nijare. Doctor say around one of the next week. Ṣé kò lè ní sí problem bọ̀? What's the problem? Okay. Báwo ni? Oh, baby. Darling. How was the day? It was beautiful. Oh, by the way, you know, expect him at the hospital for antenatal. I'm not going to Nijare. I'm not going to see you for next week. In that case, I'm expecting my antenatal for 1 week. Wow! I love you. Ida ni o. Ida ni o. Ida ni o. Afẹsọ̀mù ò lè bàjẹ́. Ohun àtàgbàrà kákámú lónìí ní lára. Ohun kan ṣoṣo ló bá jà ó jẹ́ apá rẹ̀ ó kù jù tán lọ. Aṣọ fún gbogbo pa lórí aṣọ fàkàlà kó yọ gẹ́gẹ́. Ṣé bóyá ká lè sọ fún gangan pọ́n lẹ́nu gangan. Jẹ́jẹ́ ò jẹ́jẹ́ bá má joyè kúrò rò. Ẹ bá má joyè